Mo kí gbogbo wa o. A kú dédé wòyí o. Bàámi àyànfẹ́ Elédùmarè, mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. A dá fún yín. Gbogbo yín á búyọ. Ọlá yín ò ní rẹ̀yìn. Ìmọ̀ yín ò ní jọba láti ṣe baba ńlá wa Olódùmarè. Àṣẹ. Mo kí gbogbo lé o. Mo ní ẹ káàbọ̀ sórí ètò. Ètò mi, ètò wa, ètò yín, ètò onígbà ìwáṣẹ̀. Ibi tí a fi àdàgbà ètò rọ̀ sí, tó ra gbọ́dọ̀ máa ṣọ́ èdè àwọn ọmọ kóòtù òjìrè, a gbọ́dọ̀ máa ṣọ́ sọ. Ká mọ̀ wípé oríṣiríṣi nǹkan ni ahọ́n ló ti yí padà fún wa. Orí ètò yìí lèmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, mi tí mo kéré jù láàrin gbogbo yín, ni mo ti mọ̀ wípé Ọbàtánàlà ni à ń pe orúkọ baba ńlá mi níjìmìjì, kí ahọ́n tó wá yí padà àwọn ọmọ ọ̀sìn tá wá sọ di Ọbàtúlà. Ọbàtánàlà ni orúkọ èmi ọmọ yín, èmi ni Ọmọ́tádéṣe, ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Mo kí wa wípé a káàbọ̀ sórí ètò yìí o. Níbi tí a fi àdàgbà ètò rọ̀ sí ní ọjọ́ àbámẹ́ta, apá kejì ẹ̀ nìyí, tó dàbẹ́ ní pé ó máa ní apá tó pọ̀ rẹpẹtẹ, ó máa lẹ́ka tó pọ̀, ẹ̀ka la máa pè é, ẹ̀ka kejì ẹ̀ ni, torí ọ̀rọ̀ pọ̀. Kí ni à ń pè ní odù, àbí ta ni odù jẹ́? Orí ẹ̀ la wà, tá a ti yà síbí, tá a yà sọ́hùn, tí mọ̀ ń gorí ìmọ̀, tọ́gbọ́n gorí ọgbọ́n fèmi àti yín. Lórí ètò kan ṣo yìí náà ni ètò mi, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádéṣe. Ẹ fúnṣẹ wà láti ṣeré ọmọ lọ́fìn mo lè mi lọ́mọ onílù kan gẹ́dẹ́gẹ́dẹ́, onílù kan gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ẹrú kan ò kì í bá wa jíjó wa àfọlọ́mọ. Lórí ètò nígbà ìwáṣẹ̀, ọgbọ́n ni mo wá, èmi ò ní má gàn lọ sílé. Pẹ̀lú bàá mi, àyànfẹ́ Olódùmarè, akẹ́kọ̀ọ́ àgbà, Adélékè Ọlánípẹ̀kun Ifá tó kí, ìpálákọ̀ọ́rán ti ni mí, ẹ ṣé bàbá mi, ẹ má bínú. Ẹ jẹ́ kí n súré pín ètò yìí sí ibi tó yẹ kí ó wà, kí àwọn èèyàn wa kán lè wọlé. Ẹ bá yín lè bá mi pèrò wọlé látọ̀dọ̀ yín. Kí là ń pè ní odù? Wọ́n jẹ́ ká mọ̀ wípé òǹkà ni odù. Ó dẹ̀ tún wá pín sí bí ó pín sọ̀hún. Àlàyé pọ̀ lórí ẹ̀rẹpẹtẹ. Apá kejì la wà yìí, àbí ẹ̀ka kejì la dẹ̀ máa pè é. Yorùbá dùn, ó lárinrin. Ẹ jẹ́ kémi àti yín ká farabalẹ̀, kí a máa ṣe kíni, ká máa mú lọ ní mẹ̀lọmẹ̀lọ. Yorùbá dùn o. Ìfálàbá kí ẹ ṣé bá mi, alákọ̀ọ́rán tí lọmọ yín, ẹ̀yin náà ti mọ̀ mí bẹ́ẹ̀. Inú mi dẹ̀ dùn pé bẹ́ẹ̀ ṣe rí mi, bẹ́ẹ̀ náà ni Olódùmarè ṣe fi ìfẹ́ mi sí yín lọ́kàn pé kẹ́ ẹ gbà mí, torí pé ọmọ yín yìí, ohun tó wà nínú orí yẹn pọ̀, ohun tó wà nínú orí yẹn pọ̀, lọ́tùn lósì náà ni. Ẹ rí pé pìrìpìrì pátápátá ni mo bá débí. Kí là ń pè ní odù? Òun ni ètò apá kejì la wà yìí. Kí ni à ń pè ní odù? Àbí ta ni à ń pè ní odù? Ó ní àlàyé méjì mẹ́ta kan tí wọ́n ti ṣe fún wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé odù pé obìnrin ni. Ǹjẹ́ nǹkan kan lè mú nǹkan kan débi nǹkan kan tí obìnrin lè mọ̀ nípa odù bí?
ẹ má bínú àmọ́ bó bá ṣe gbà náà la ṣe máa ṣe. Ó yá ẹ máa wọlé bọ̀ ní ení èjèèjì ẹ̀ta ẹ̀rin ẹ̀rìndínlógún ọ̀wọ̀ Ifá. Mo kí gbogbo wa o. Mo máa tó gbé àlejò wa wọlé, mo máa tó gbé bàbá mi wọlé, bàbá mi Fálàbákí, mo máa tó gbé wọn wọlé kí wọ́n tún wá ṣe kíni, kán tún wá fún wa ní omi ìmọ̀ wọn, kán tún wá fún wa mu lónìí. Tí n bá ń gbọ́ ìjìnlẹ̀ Yorùbá, inú mi á sì máa dùn, ara mi á máa dá yáyá. Gbogbo ohun irúnmọlẹ̀ tó wà nínú mi wọ́n á máa jupá, wọ́n á máa jùsẹ̀. A béèrè ìbéèrè bíi méjì mẹ́ta kan, ṣùgbọ́n gbọ́ngbọ́n máa kán sí lónìí o. A ti béèrè wípé kí ni à ń pè ní odù, wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa. Kí ni ìwúlò odù, wọ́n tún ṣàlàyé ẹ̀ fún wa. Báwo la ṣe ń lo odù, òun ni ibi tí a dé tí wọ́n fi ṣàlàyé orúkọ tí baba ńlá tèmi tó ń jẹ́ fún mi. Àbẹ́ẹ̀rí báyìí, tá a bá rí gbogbo ẹ̀yin àwa ọmọ kóòtù òjíire tá a ti jẹ́ kí ahọ́n kó yí padà lórí bó ṣe yẹ ká máa pe orúkọ wa, orúkọ bàbá wa àbí orúkọ tiwa gangan. Ibi láti máa kẹ́kọ̀ọ́ ohun tí orúkọ náà tó dá lé lórí, ohun tí orúkọ náà tó jẹ́, báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀. Ibi lẹ ti máa mọ̀. Ẹ ṣé bàbá mi, mo ti rí tẹ́ ti bá mi pín káàkiri, mo rí níbí, mo rí níbí, nínú nǹkan tí mò ń wò yìí mo rí. Gbogbo ẹ̀yin tẹ́ sì ti wọlé ṣùgbọ́n tí mi ò rí yín, tẹ́ farasí sí ẹ̀yìn àgọ́, gbogbo yín pátápátá ni mo kí. Ẹ máa wọlé, ẹ káàbọ̀. Ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù, ẹ wọlé. Bá mi, mo máa tó gbé yín wọlé o, nítorí pé ká lè ṣe ní kọ́mọ́nkóbó. Kí ni à ń pè ní odù, àbí ta ni à ń pè ní odù? Ta ni ń jẹ́ odù? Kí ni odù? Kí ni lílò ẹ̀? Báwo la ṣe ń lò ó? Ọ̀nà wo ló fi lè gbà ṣe wá ní àǹfààní? Òun ni a máa ṣe kí ni? Orúkọ ọmọ mi ni Modúfẹ̀sì. Òun ni mo lọ kọ. Irọ́ mi gbé, ìwọ kọ́ ni mo fẹ́ gbọ́ wọlé. Onílé mo kágò, onílé mo kágò, onílé mo kágò. Kí má bàa di ohun àmúso, kí má bàa di ohun ètùtù ni mo ṣe kágò lọ́dọ̀ ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Mo fi owó kàn, mo fi ọmọ kàn, mo fi àlàáfíà kàn, àìkú baálé ọrọ̀ mo fi kàn pẹ̀lú ohun àmúso, kí má bàa di ohun ètùtù. Ẹ kú dédé wòyí. Àti tàn gbogbo orinṣẹ́ sílẹ̀ báyìí. Bá mi ṣe kí n gbé yín wọlé, torí pé ọ̀rọ̀ ń ta nínú mi. Ọ̀rọ̀ ń ta nínú mi. Mo fẹ́ ní ìmọ̀. Ọ̀rọ̀ ń ta nínú mi. Ó ń ta nínú mi lọ́tún, ó ń ta nínú mi lósì. Ẹ jọ̀ọ́, ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ má bínú o. Ṣé mọ̀ pé bàbá ń ṣe ètò báyìí, a máa làágùn díẹ̀díẹ̀. Kò dẹ̀ ní dá kí máa làágùn sí yín lójú. Ẹ má bínú. Ẹ foríjì mi, kò ní dá kí máa làágùn sí yín lójú, kójú mi máa ṣe yọ̀bọ̀. Kí gbogbo ẹ máa ṣe pínpín. Bá mi Fálàbákí, ó dá mi lójú pé ẹ ti fìkàlẹ̀ sí ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Ẹ jẹ́ kí n wò ó tí mo bá máa rí yín gbé wọlé. Kí ló dé tí káùntà mi ò káùntì ń bì báyìí o? Ẹyẹ ṣe ní í ṣe rẹ̀. Ẹ jẹ́ ya wá kọ́gbọ́n, kẹ wá kọ́mọ̀. Ẹ wá kọ́gbọ́n kún ọgbọ́n lọ́dọ̀ èmi Ọmọ́tádé ṣe.
ẹni Ọlọ́run ò pa ẹni tọ́lọ́run bá ti dá ńkọ́ kò ṣeé farawé. Ẹ káàbọ̀ bá mi. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Kíní yẹn ojú yín wà nílẹ̀ ju orí yín lọ. Orí yín ibi báyìí nìkan là ń rí. Ó ti lọ sílẹ̀, ó ti lọ sí. Ẹ bá mi gbé kíní tẹlifóònù yín, ẹ bá mi gbé wálẹ̀ díẹ̀ àbí kẹ́yìn kẹ́ jókòó sókè díẹ̀. Setting yẹn ni mò ń ṣe látẹ̀kan. Setting yẹn lẹ ṣe látẹ̀kan. Ó rí bẹ́ẹ̀. Setting tẹ́ ṣe yẹn is very good, but díẹ̀ lókùn kẹ́ bá mi ré àga tẹ́yìn fi jókòó sókè níwọ̀n péréte báyìí. Bẹ́ẹ̀ bá ti wà bẹ́ẹ̀ yẹn, in fact. Ẹ jẹ́ kí n lọ. Ẹ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe. Tó dà báyìí. In fact, bẹ́ẹ̀ ni bá mi Dókítà Adélékè Ọláònípẹ̀kun ọmọ Ìfálàbákí. Mo kí yín tiyìtiyì, mo kí yín tọlátọlá, ògo àtọ́ yín bàbá mi, ògo àtọ́ yín bàbá mi. Ẹ káàbọ̀ sórí ètò. Ògo àtọ́. Ẹ ṣé. Àyànfẹ́ Olódùmarè, ojú yẹn tún ti wálẹ̀ díẹ̀. Ẹ bá mi gbé ojú, ẹ bá mi jókòó lérí nǹkan kan. Ẹ bá mi gbé cushion kẹ́ fi jókòó sí. Bọ̀dá mi tó wà bẹ́ẹ̀ yẹn, sísítà mi tó wà bẹ́ẹ̀, bá mi fún wọn ní cushion kan fi jókòó kí a lè rí ẹnu wọn tí wọ́n bá ń sọ̀rọ̀. A máa tó díẹ̀díẹ̀ náà ni. Bá ti ní pé ká ṣe sílẹ̀, ṣùgbọ́n tá a bá ṣe sílẹ̀, tán bá tún lọ tán bá tún bọ̀ ó lè má rí bákan náà mọ́. Inú mi dùn lónìí. Ètò tèní a máa tún tẹ̀síwájú lórí ìmọ̀ wa nípa odù. Kò sẹ́ni tí odù ò wúlò fún. Odù jẹ́ ohun tó ṣe pàtàkì, tó ṣe kókó jákèjádò àgbáláyé. Òyìnbó gan ní nǹkan tó ń pè ní odù. Nǹkan tí odù ń pè, tí òyìnbó ń pè odù tí wọ́n ní numbers. Tí àwọn ṣé Júù ni tó ń pè ní númẹ́rì, àbáwo la ṣe fẹ́ pè é, ṣáwọn Júù ni àbí báwo kò ṣá òǹkà. Lónìí a máa lọ síbi báwo ni a ṣe ń lo odù. Ta lẹni tó fi ọwọ́ kan káúntà mi tí káúntà mi ò fi kà níbí, ṣùgbọ́n káúntà mi ń kà ní ibi dáadáa. Ẹ ṣé bàbá mi tó ṣẹ̀ wọlé, Adéyẹ̀lú Adétọ́lá. Ẹ káàbọ̀ sí orí ètò Nígbà Ìwáṣẹ̀. Ọgbọ́n ni mo wá èmi ò ní mágọ̀ lọ sílé. Lórí ètò wa tòní tí a bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta, à ń sọ̀rọ̀ nípa odù. Lórí ètò yìí ni mo ti mọ̀ pé orúkọ bàbá ńlá mi Ọbátanàlà la máa pè é. Òní ní oṣù pé 20. Èní ní 20 oṣù kọkànlá ọdún tí a wà nínú ẹ̀ yìí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín ni Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà láti ìdílé Onígbàkúlé, láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fínmúlé. Èmi lọmọ Ẹrínwó Ọ̀pá Ẹgbẹ́. Orúkì mi máa ń dùn mọ́ mi gan ní ti báǹkì. Ẹni tí ò bá lóríkì àbí tẹ́ ẹ̀ bá moríkì yín bí ò tiẹ̀ ju 2 mẹ́ta lọ, ẹ̀yin ṣáà máa kíra yín ní 2 mẹ́ta tẹ́ ẹ bá mọ̀. Ẹ máa fi kíra yín, ẹ máa fi sára yín lójoojúmọ́. Ẹ rí bí gbogbo nǹkan tí àwọn bàá mi máa mi yín tó ti fi fọ́kọ̀ fún yín mú. Bàbá àti di Kìrìsìtẹ́nì, bàbá àti fèrè ìbọmi kò ti fẹ́ jí mi. Gbogbo ohun tí a fi fún ẹ ní orúkọ ní ọjọ́ kẹjọ, gbogbo ohun tó wà nínú ilé ibi tá a ti bí ẹ,
ó máa jupa, ó máa jùsẹ̀. Orí kìí ṣe pàtàkì, orí kìí ṣe kókó. Tẹ́ ẹ bá rí àwọn ìyá wa, you're wonderful, my handsome baba, my handsome baba. Ẹ ṣé, ẹ ṣé bá ó mi, lọ sí kò díẹ̀. ó lọ dáadáa. Mò ń ṣàlàyé wípé inú mi á máa dùn tí n bá ń kíra mi. Mo máa ń kíra mi púpọ̀ sí ìdílé bàbá mi, ṣùgbọ́n tí n bá mú ti ìyá mi mọ́, orí mi á wú jìgì, inú mi á dùn, ọkàn mi á balẹ̀, gbogbo nǹkan tó bá ń ṣe mí lásìkò ìgbà yẹn á wálẹ̀ pẹ̀sẹ̀. Ẹni tí ò bá lóríkì ó ti sọnù. Tó o bá mọ oríkì ẹ, ìwọ máa fi kíra ẹ lójoojúmọ́. Bọ́nù ẹ bá máa là àbí kò ní là. Tó o bá ní bá ẹlẹ́dàá àwọn baba ńlá ẹ pàdé àbò máa bá pàdé. Èmi ọmọ Tádé ṣe ni mo pa nírọ́. Wọ́n á ní ó tún ti gbé tìyá Ọ̀ṣun dé o, bẹ́ẹ̀ ni ibi tá a ti bí mi ni ìhun tá a ń lò nígbà ìdí nìyí. Agogo ti wá rèé kó tó di pé agogo òyìnbó dé. Kò dẹ̀ tì mí lójú, kò lọ́ mi lára láti lò ó nítorí pé ọmọ aládé ni mí, ọmọ ọba ni mí, ọba ni mí, ìyá ọba ni mí, adé orí la fi mọba, ìrùkẹ̀rẹ̀ la fi mọ àwọn òjòyè. Ọ̀pọ̀ lórí kíní lọ́wọ́ mi náà ní ṣé mo dẹ̀ ṣúọ̀ pé kìrìsìtẹ́nì ni mí ni àbí olóòṣà ni mí ni. Mo ní gbogbo ohun tẹ́ bá ti pè mí náà ni mo ní, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ọmọ ọba ni mí. Àdẹ̀lẹ̀ rọ́mọ ọba ká má rà mí dàsákì lára ẹ̀. Èmi ò dẹ̀ kí ṣe ọmọ àlè. Akọ́dákọ́ pọ́nbélé ni mí. Mi ò gba wèrè mọ́ ẹ̀sìn. Mi ò gba wèrè mọ́ ẹ̀sìn. Ẹ̀sìn tẹ́mi gbà ní ẹ̀sìn ìfọkànbalẹ̀, ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn Ọlọ́run Olódùmarè. Ká ṣe rere fún ọmọlàkejì wa, ká má bà ẹni ẹlẹ́ni nínú jẹ́, ká má fi nǹkan ẹ̀tọ́ ènìyàn ká má fi dùn. Ẹ̀sìn tẹ́mi gbà nìyẹn. Ẹ̀sìn ìfẹ́, ẹ̀sìn ká lonú kan, nítorí pé mo mọ̀ pé tí bá lonú kan pẹ̀lú ẹ̀ tó bá lo òdì ọwọ́ pẹ̀lú mi, égbè náà kì í tó bá bá díẹ̀ kó máa fara mọ́. Bó ṣe jẹ́ nìyí. Tẹ́ ẹ bá mọ̀ mi, ẹ mọ̀ mí dáadáa. Mi ò kì í ṣe ẹni tó máa sá sí ẹ̀yìn àgọ́, ṣe nǹkan kan nínú yàrá tí màá máa gbé nǹkan mi jáde níta. Mo ní kinní yìí nílẹ̀ nítorí pé aago ìjùbà wa ni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé wọ́n ti ń ṣe ìrúbọ, kì í ṣe pé òòṣà ni, kì í ṣe pé kí náà ti ń pè ẹbọ ni. Èmi fúnra mi gan ẹbọ ni mí, torí pé mo fi ra mi ṣèrúbọ f'Ẹlẹ́dùmarè tí mò ń polongo ọ̀rọ̀ ẹ̀. Àbí ọ̀rọ̀ mi ò yé yín? Agogo ìgbà ìjímìjí lélẹ́yìí. Ó yàtọ̀ lóríṣiríṣi. Ẹ má jẹ́ kí àṣà òyìnbó kó yà wá ní wèrè. Ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má jẹ́ kó sọ wá di òmùgọ̀. Dídí débi wípé wọ́n bá wa pìtàn àwọn baba ńlá wa, àwọn òpònú kan wọ́n dẹ̀ gbá wọlé ńkàsínkà tó wá ń dájà sílẹ̀ láàárín ọmọ bàbá. Ó mà ṣe o. Láàárín àwọn ọba, èmi ò jù ẹ́, ìwọ ò jù mí, ló wà láàárín wọn nítorí pé wọn ò mọ ẹni tí wọ́n jẹ́. Àyàbá ni wọ́n ń ṣọmọ ọkọ. Òun ni mo ṣe ń bá wọn fà á. Gbogbo ẹ̀yin bàbá mi Àwórì lẹ́mọ̀, gbogbo ẹ̀yin ọba Àwórì pátápátá lórílẹ̀‐èdè àgbáláyé lẹ́mọ̀ wípé mò ń bá yín fà á wípé Àwórì gbọ́dọ̀ ṣọ̀kan. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá fẹ́ máa fi ẹ̀yìn ọwọ́ tó fẹ́ máa fi kó ire sí ọ̀dọ̀ tiẹ̀, ṣùgbọ́n tó fẹ́ máa fi èékánná tó fẹ́ máa fi wọ́n ìdààmú làásìgbò sí gbogbo àwọn tí ó jọba lé lórí, ẹ̀yin ni mò ń bá jà, ẹ̀yin bàbá mi. Mi ò dẹ̀ wá bá yín jà o, ìjà ìfẹ́ ni o. Kórí àpèrè tẹ́ jókòó lé kó ba lè tùbà, kó ba lè túṣẹ́ ni o. Kí lè tutù fún yín tẹ̀, ká ṣe ẹnu yín kó lè pẹ́ kọrin kése. Ìrùkẹ̀rẹ̀ tẹ́ mú, mi ìmúrùkẹ̀rẹ̀ mi sọ̀kalẹ̀, ìmúrùkẹ̀rẹ̀ tẹ́ mú dání kó lè di òkìní. Tí a bá ń ṣe ètò ìbílẹ̀,
ẹ máa rí i pé inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá. Being a Christian, I became a Christian by choice and by calling. Ṣùgbọ́n èmi ò gba wèrè mọ́. Mo mọ ibi tí mo bólúwa mi dúró sí. Táwàkálítù lorúkọ tá a sọ mí lọ́jọ́ kẹjọ, tá a dẹ̀ kékéwú ẹ̀ sí mi létí, tá a pẹran fún mi. Ọmọ Tádé ṣe lorúkọ tí mo mú wá, tó dẹ̀ hàn káàkiri gbogbo ilẹ̀ Àwórì. Orúkọ wo ni tiẹ̀? Odù wo ló mú wá? Tí òun ti torí ẹ̀sìn ẹlẹ́sìn, tí gbọ̀ngàn tó mọ̀ dí ẹ̀sìn yìí kò yí ẹ ju pé wọ́n ní, wọ́n pé, wọ́n sọ. Wọ́n ní, wọ́n pé, wọ́n sọ, wọ́n ní báyìí ni ká ṣe ṣe, wọ́n ní báyìí ni mo bá wọn kan sọ̀rọ̀ lánàá. Mo ní Jésù Kristi tá à ń bu ọlá fún, tá à ń bu iyì fún. Mo ní kì í ṣe Kristẹni, àbí gẹ́gẹ́ bí Kristẹni. Ó ti wà nígbà ìjímìjí pẹ̀lú Olódù ọmọ àrè. Ṣùgbọ́n àbí gẹ́gẹ́ bí Kristẹni. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ fúnra wọn kì í ṣe Kristẹni. Nígbà tó lọ tán, làwọn pè wọ́n ní Kristẹni. Kí là ń pè ní Kristẹni? Christ-like. Ọmọ ẹ̀yìn àáfàá yẹn tó hùwà bí àáfàá. Tó hùwà bí àáfàá yẹn. Tó hùwà bí olùtọ́nà yẹn. Ọ̀pọ̀ nínú wọn nígbà tó dójú ikú wọ́n mà ṣẹ̀. Tó dẹ̀ ti sọ fún wọn pé kí àkùkọ tó kọ wàá máa kọ̀ mí lẹ́ẹ̀mẹ́ta. Ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀? Ẹ má jẹ́ ká gba wèrè mẹ́sìn. Ilé ayé yìí ò le, àwa là ń múlé fúnra wa. Tẹ́ bá múlé ayé ní jẹ̀lẹ́ńkẹ́ bẹ́ẹ̀ mi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín tí mo kéré jù láàrin bí mo ṣe mú yìí, ẹ máa dàgbé ní yòdò ni o. Ọkàn yín á balẹ̀. Ẹ ní bẹ́nikẹ́ni jà lórí ẹ̀sìn. Ọ̀gbẹ́ni kan ní 2 weeks ago tí mo rí ọmọ sẹ̀lẹ́bì tèmi ni, tó jáde síta ní ọjọ́ Monday, àárọ̀ kùtùkùtù Monday, tó gbé gírámàfóònù síta, tó lọ sórí ìta tó bẹ̀rẹ̀ sí ní pariwo. Ìwọ ò ṣe lọ ṣiṣẹ́ ọgbọ́n jìbìtì tẹ́ fi wá Kristẹni tẹ́ fi ń jà nìyẹn. Bàbá ńlá wa Olódùmarè dẹ̀ kọ́. Ó kọ́ ọ̀. Ó mà ṣe o. Ẹ jẹ́ kí n fàyè sílẹ̀ fún bàbá mi kí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tòní. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kọ́ mi lọ́sẹ̀ tó kọjá bó ṣe ń jùpájùsẹ̀ níkùn mi ni mo ti pọ̀ jáde lénìí. Èyí tí mo bá sọ tí kò rí bẹ́ẹ̀, bá mi ẹ túbọ̀ là mí lọ́yẹ̀ sí. Ọgbọ́n ni mo wá mi ò ní mágọ̀ lọ sílé. Òpópónà ti ṣí fún yín. Bó ṣe ní lẹ ṣe sọ yẹn. Ẹ ṣé bàbá mi. Iye wa ọlọ́mọ yọyọ mo kí yín. Gbogbo àtọ̀ yín bàbá mi. Ẹ tó ètò kábíyèsí o. Ọba kí ẹ. Adápẹ́ ní bàbá pẹ́lú. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbèje, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀. Ògbó àtọ̀ yín lọ bá ń pa o. Ògbó àtọ̀ yín. Ọ̀pá adápẹ́ o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ apẹ́lẹ́ ló kọ́. Àṣẹ wà. Àṣẹ bàbá mi. Àṣẹ. Ẹ káàbọ̀. Iye ojú tó ń gbọ́ wa lónìí kò ní di ojú tó ń wò wá lónìí kò ní fọ́. Wọn ò lè kábàámọ̀ pé àwọn wá wò wá àbáwọn wá gbọ́ wa. Bàbá mi ọ̀tá sàn yá, mo ti rí yín bí o, ẹ káàbọ̀. Ògbó àtọ̀ yín wà yọ̀. Wọ́n á máa rántí ẹ̀ fún mi. Wọ́n á máa rántí ọjọ́ ìní ìsí rere. Àṣẹ. Gbogbo àti bá ti rántí òní ní wọ́n máa dùn. Àṣẹ. Ayọ̀ wọ́n máa kó mi sí. Àṣẹ. Àwọn gbádùn. Ohun yín máa dùn létí gbogbo àwọn aráyé ni. Ayé ò lè kọ ohun yín. Àṣẹ. Àṣẹ ilẹ̀ mi máa ṣe. Àṣẹ o. Òní àáṣe láṣẹ yìí. Àṣẹ. Olódùmarè àbá wa ṣe. Àṣẹ. Olódùmarè ò lè fi wá sí. Àṣẹ. Olódùmarè ló máa parí iṣẹ́ ẹ̀. Àṣẹ. Orúkọ tí inú yí padà.
Adélékè Ọláònípẹ̀kun Fálábàkí ni mò ń jẹ́ o, ìránṣẹ́ Olódùmarè tó jẹ́ Ọlọ́run bàbá ńlá gbogbo ìran ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni Mo kí ẹ yín káàbọ̀ sí. ẹ káàbọ̀ bàbá mi. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn gangan ló ṣe rí. ẹ ṣé bàbá mi. Ní ọjọ́ àbámẹ́ta tó kọjá, ibi tá a dá ètò dúró sí torí pé gbọ́ngbọ́n kan sí gbọ́ngbọ́n kan sí, inú mi dùn. Mo sùn ara mi náà, mo ní Ọbátan Àlà lórúkọ mi, kó ní kálukú lọ́wọ́ rẹ̀ rí, èmi wórúkọ bàbá ńlá mi rí. Torí pé tá a bá tún ṣe orúkọ jẹ́, a máa fa làásìgbò sínú ayé ẹni. Àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi? Bẹ́ẹ̀ni. Òun làánú ọ̀pọ̀ àwọn ọmọ wa ṣe ń ṣe mí lénìí, tó jẹ́ pé ọ̀tọ̀ lórúkọ tí wọ́n fún wọn, wọ́n á yí ohun ẹ̀ padà, wọ́n á fi tòyìnbó sí, wọ́n wá máa pera wọn nípèkúpè. Gbogbo àwa òbí àárọ̀ mọ tọ́ o, ẹ jẹ́ káwọn ọmọ yín mọ̀ wípé orúkọ ṣe pàtàkì, orúkọ ṣe kókó. Ẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n máa jẹ́ orúkọ tẹ́ ẹ fún wọn. Torí nígbà tẹ́ ẹ ti fún wọn làwọn orúnmalẹ̀ ti tẹ̀ ló ń tẹ̀. Kọ́ wá dé ìta, kọ́ wá máa lọ yí padà, kọ́ máa sọ pé àwọn jẹ́ kìnìkan. Ó ń dá wàhálà lẹ̀, ó ń dá làásìgbò lẹ̀, ó ń fàrin àjò ọmọ mi sẹ́yìn, ó dẹ̀ ń kó ọmọ mi, ó ṣe kíni, kó nájà wéréwéré, kó nájà wàràwàrà. Àwọn ọmọ wa ò ní nájà wàràwàrà, wọn ò ní gbawájú wọlé, ọgbẹ́ ìwà tó fòrò dànù. Bàbá mi, ó dàbẹ́ ní pé méjì àbí mẹ́ta la ti lò nínú ìbéèrè tá a kó sílẹ̀ nípa odù. Kí wá ni a ti lò kí là ń pè ní odù? Ẹ ti jẹ́ ká mọ̀ pé òǹkà ni. Kí ni ìwúlò odù? Ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n ṣe ń lò ó. Ẹ ti jẹ́ ká mọ̀ ọ́. Báwo ni a ṣe ń lo odù? Ṣé bẹ́ẹ̀ la ti máa mú ni, àbí kí ni ìyàtọ̀ láàrin odù àti Ifá? Torí mi ì mọ ibi tẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀ ń là wá lọ́yẹ̀ yẹn lọ, ó ń gbòòrò lọ ni. Ìbò ni ká ti mú níbẹ̀. Ìwúlò odù yẹn la máa ti máa tẹ̀síwájú. Kí ni ìwúlò odù? Bẹ́ẹ̀ni, ó yá. Kí ni ìwúlò odù bàbá mi? Ẹ ṣe púpọ̀. Èyí wa, ayé ò lè kọ ohun yín. Àṣẹ. Àyà máa fẹ́ ti yín síre. Àṣẹ. Ìwúlò odù ó jinlẹ̀, ó lágbára, ó dẹ̀ rin, ó milẹ̀ ju bí ọ̀pọ̀lọpọ̀ ṣe rò lọ. Gbogbo ìran ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ nínú ìran ọmọ Yorùbá, tó bá ti gbọ́ odù Ifá, kò ń jẹ́ kankan lójú wọn. Ṣé ló máa ń wò pé òrìṣà tí Bíbélì sọ pé kò dáa, ọ̀tọ̀ máa ń kà sí nìyẹn. Wọ́n máa ń rò pé bóyá Bíbélì sọ pé òrìṣà ò dáa, wọ́n dẹ̀ ti wò pé odù Ifá ìkan nínú òrìṣà ni wọ́n kà sí. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò odù yẹn, a gbọ́dọ̀ tẹnu mọ́. Alágbẹ̀dẹ gbọ́dọ̀ máa lu irin yẹn kó máa lu gbọmọ lójú kan. Àmì wà níbẹ̀. Ìwúlò odù a gbọ́dọ̀ jẹ́ kí ó ṣe gbọmọ bá ṣe ń dá Ifá adití létí àwọn ìran ọmọ Yorùbá, torí wọ́n ti bà á jẹ́ jìnnà. Tẹ́ bá gbọ́ pé odù Ifá, gbogbo èèyàn máa di tí wọ́n pé àwọn òrìṣà, torí pé Bíbélì sọ pé òrìṣà ò dáa. Ṣùgbọ́n wọ́n ò mọ̀ pé Bíbélì kankan ò sọ bẹ́ẹ̀. Bíbélì tí wọ́n kọ ní orílẹ̀-èdè Ísírẹ́lì kò sọ pé òrìṣà ò dáa. Bíbélì èdè òyìnbó tí wọ́n mú wá síbí kò sọ pé òrìṣà ò dáa. Ìgbà tí wọ́n wá túmọ̀ Bíbélì sí èdè tiwa ní Yorùbá, ní òdàmọ́ wá dárúkọ òrìṣà. Ní òdàmọ́ tó dárúkọ òrìṣà kò sí Bíbélì lédè Hebrew o, Latin o, Greek o, kò sí èyí tó dárúkọ òrìṣà pé òrìṣà ò dáa nínú gbogbo ọ̀nà kan náà tó gbà kọ Bíbélì. Ìgbà tí wọ́n tú Bíbélì sí èdè Yorùbá ni
nìkan ló sọ pé ló dárúkọ òrìṣà. Kò sí bíbélì tó dárúkọ òrìṣà ní gbogbo èdè tó ti fi kọ bíbélì, àti pé èdè Ìgbò kò dárúkọ òrìṣà, èdè Togo, èdè Ghana kò dárúkọ òrìṣà, èdè Haúsá kò dárúkọ òrìṣà. Gbogbo èdè míì láyé tẹ́ bá gbé bíbélì tẹ́ bá ń kà ẹ ò lè bá òrìṣà pàdé nínú ẹ̀ kó sọ pé bẹ́ẹ̀ òrìṣà ò dá o. Bíbélì Yorùbá nìkan lè máa rí òrìṣà nínú ẹ̀. Nǹkan tí bíbélì sọ fún wa pé kò dáa òun ni idol, èrèkèrè, idol, èrèkèrè. Bẹ́ẹ̀ ni kéèyàn wò pé òun ò Ọlọ́run tá ò rí, ó jẹ́ kí n máa rí kankan, nǹkan tí máa sìn máa ń rí. Àṣà àwọn ọmọ Ísírẹ́lì ni o, nǹkan tá ò rí wọn ò kì í fẹ́ sin nǹkan tí wọn ò fojú rí. Nǹkan tá ò fojú rí ṣé ìyẹn la máa dúró tì tá fẹ́ sìn, ká wá lọ ṣe ère kéere fún ara wa, ká wá gbélé pé ká forí balẹ̀ sí pé Ọlọ́run rèé o tá à ń sìn o, Ọlọ́run wa rèé o. Ọlọ́run Ísírẹ́lì wá sọ fún wọn pé Ọlọ́run owú lòun, òun máa ń jowú, ẹ gbọ́dọ̀ máa fún nǹkan ẹ̀mí tó wúlò ní ògo tó tọ́ sóhun, kí a máa fún èrèkèrè, bẹ́ẹ̀ gbọ́dọ̀ yá èrèkèrè fún ara yín, ẹ̀dẹ̀ gbọ́dọ̀ forí balẹ̀ fún èrèkèrè. Èrèkèrè ni Ọlọ́run Ísírẹ́lì ń tẹnu mọ́ gbòmọ nínú gbogbo apá ẹ̀ka tí wọ́n ti kọ bíbélì, wọn ò sọ pé òrìṣà. Èrèkèrè ó jẹ́ ère tí kò wúlò tọ́lọ́run ò fọwọ́ sí. Ère tí Ọlọ́run bá fọwọ́ sí ìyẹn ò kì í ṣe èrèkèrè. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ ère tí Ọlọ́run fọwọ́ sí wá. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ère tí àwọn bàbá wa máa ń lò, wọ́n máa rò pé bóyá àbóríṣà ni, kì í ṣe òrìṣà, kì í ṣe èrèkèrè, kì í ṣe idol. Fún àpẹẹrẹ Ọlọ́run Ísírẹ́lì ó pa láṣẹ fún Mósè pé kó kan àpótí ẹ̀rí. Ìgbà tó kan àpótí ẹ̀rí, ó ní kó gbin ère kérúbù, kó gbin kérúbù léèrè, àwòrán kérúbù, kó gbin méjì, kó kọjú síra wọn lórí àpótí yẹn, kó máa wora wọn báyìí, kó dẹ̀ ní ìyẹ́, kó ṣe ìyẹ́ sí. Ó gbin ère kérúbù, ṣé mọ̀ pé ère kérúbù bí èèyàn náà ló ṣe máa rí. Àwọn bí èèyàn ló máa ṣe rí. Àwọn tó máa ní ìyẹ́, tó máa ní ìyẹ́, ó sì yẹ́ sí. Torí pé jẹ́ pé èdè Yorùbá là ń sọ ni mo sọ pé kérúbù. Bẹ́ẹ̀ ni mo tẹ́ ẹ sọ yẹn. Òótọ́ ni wọ́n ṣe ń pè lẹ́sẹ̀ pé yẹn, wọ́n ṣe pé gangan lẹ́sẹ̀ pé cherubim. Ó ya ère yẹn sórí àpótí ẹ̀rí yẹn. Ọlọ́run sọ fún pé àárín àwọn ère méjèèjì yẹn ló máa ti máa dáhùn tó bá ti ń pè òun, tó bá ti ń bá òun sọ̀rọ̀. Àárín àwọn kérúbù méjì yẹn ló máa ti máa, òun aṣẹ́yọ ń bẹ̀, òun á dẹ̀ dá lóhùn. Bọ́lá Ísírẹ́lì ṣe sọ fún nìyẹn. Wọ́n dẹ̀ gbé ère yẹn, wọ́n gbé sórí àpótí yẹn, wọ́n kàn mọ́, ó dúró bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n wá gbé síbi ọ̀wọ̀ nínú ìkèlè lọ́hùn, níbi mímọ́ jùlọ ni wọ́n gbé sí. Ọlọ́run ló ní kán ṣe bẹ́ẹ̀. Wọ́n gbé sí mímọ́ jùlọ. Tó bá máa dé ẹ̀kan lọ́dún, olórí àlùfáà á lọ síbẹ̀ pẹ̀lú ewúrẹ́ tó bá fi bọ́. Kò ní ṣe kó má bọ́ lọ́dún kan torí ẹ̀ṣẹ̀, ẹbọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ló jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Á lọ bọ àpótí ẹ̀rí yẹn lọ́dọọdún pẹ̀lú ẹ̀jẹ̀ ewúrẹ́. Wọ́n máa ń wọ́n ẹ̀jẹ̀ yẹn sí báyìí ni. Tó bá ti pa ewúrẹ́ yẹn, ẹlòmíì ò gbọ́dọ̀ lọ síbẹ̀, ó máa kú ni. Torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kan tó ń jẹ́ agbára, wọ́n máa ń fojú wò pé agbára tó ń gbé sílẹ̀ tó ti jẹ́ ère yẹn, a ò lè súnmọ́, ère nìyẹn. Bóyá ṣe ló yẹn jẹ́ òrìṣà tàbí ó jẹ́ èrèkèrè àbí ó jẹ́ idol. Kì í ṣe idol, gbogbo ẹ̀kọ́ láìdọ̀. Tó bá ti sọ pé Olódùmarè ló sọ pé kí wọ́n yá ère kan, kí wọ́n ṣe báyìí, kí wọ́n ṣe báyìí nínú ọ̀rọ̀ rẹ̀. Tàbá kí inú odò Olódùmarè, ìwúlò odò là ń lọ. Bẹ́ẹ̀ni. Tàbá kí inú odò Olódùmarè, tàbá sọ pé ère báyìí, ère báyìí, ẹ̀yà báyìí, ẹ̀yà báyìí, ẹ̀wẹ̀ báyìí, ẹ̀wẹ̀ báyìí, agbára ló máa jẹ́ fún yín. Ìyẹn ò kì í ṣe èrèkèrè, kò kì í ṣe idol tí Bíbélì ń sọ. Ìyẹn dàbí àpótí ẹ̀rí ni. Ṣẹ̀dá àpótí ẹ̀rí yẹn nígbà tí Mósè kàn tán, tí wọ́n bọ́ bó ṣe yẹ kán bọ́, tógun bá ti dé, tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló gbógun wá, àpótí ẹ̀rí yẹn ló máa gbé dání, àwọn àlùfáà gbé wájú. Tó bá ti ń lọ wájú wọn báyìí, ògá bẹ̀rẹ̀ sí ní máa ṣẹ́, ògá máa ṣẹ́. Ère wà lórí ẹ̀, ère kérúbù méjì ló wà lórí
àpótí ẹ̀rí ẹ̀ tó kọjú síra wọn pẹ̀lú yìí wọ́n gbé wọ́n dẹ̀ máa ń bọ́ déédéé. Àṣẹ tí Ọlọ́run pa fún Mósè ló tẹ̀lé nínú ọ̀rọ̀ ẹ̀. Nígbà tí Mósè lọ tán tí àlùfáà míì débẹ̀, àṣẹ tó ti wà lákọsílẹ̀ yẹn ló máa tẹ̀lé. Tó bá ti ń ṣínú ọ̀rọ̀ Ọlọ́run Ísírẹ́lì, ewúrẹ́ nìkan fi bọ́ o lọ́dọọdún o, ẹ̀ẹ̀kan lọ́dún ni kí olórí àlùfáà lọ síbẹ̀ o. Torí pé kì í ṣe Mósè ń sìn, kò lè sọ pé òun ò ní tẹ̀lé àṣẹ. Torí pé àṣẹ tí Ọlọ́run fún Mósè òun nìyẹn. Inú ìwé yẹn kẹ̀lú ó ti ṣíwèé mímọ́, ó ti bá ń bẹ̀ bẹ́ẹ̀. Bọ́n ṣe ní kán ṣe yẹn ló máa ṣe kó ba lè rí bí ó ṣe ń rí. Tí àlùfáà yẹn bá ṣe mistake, ó dájú nínú Bíbélì pé Bíbélì ṣe sọ ó máa kú síbẹ̀ ni kò lè dé. Nǹkan tó máa ń ṣe ni pé wọ́n máa ń so ṣéènì mọ́ ẹsẹ̀ àlùfáà àgbà tó bá ti fẹ́ wọ bẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá ti ré lànà kọjá tó bá tẹ̀lé ìwé mímọ́ bó ṣe tàbí bó ṣe yẹ tó bá lọ ṣe mistake lọ́hùn, ibẹ̀ ló máa kú sí. Ṣé ìyẹn ló máa fi fà jáde? Ẹni lọ́pàá títí dáadáa o, kì í ṣe pé bóyá apá kan ń sọ̀rọ̀, nǹkan táwa rí làwa ń sọ. Tó bá ṣe mistake tó bá tẹ̀lé nǹkan tí ìwé mímọ́ sọ, ó máa kú síbẹ̀ ni kò lè jáde. Ìwúlò odù ọ̀rọ̀ Olódùmarè là ń sọ. A lè fẹ́ kí ká mọ̀ pé kì í ṣe èrèkèrè ni. Tẹ bá ti gbọ́ odù Ifá, ẹ má rò pé èrèkèrè, kì í ṣe èrèkèrè o. Odù ọ̀rọ̀ Olódùmarè ni. Torí pé ọ̀rọ̀ Olódùmarè ni Ifá. Tẹ bá lè gbọ́ pé odù Ifá yẹn ọ̀rọ̀ Olódùmarè, odù ọ̀rọ̀ Olódùmarè lélẹ̀. Ìyẹn ni pé iye ọ̀rọ̀ Olódùmarè ta ní. Iye ọ̀rọ̀ Olódùmarè ni ọ̀rọ̀ Olódùmarè. Odù Ifá túmọ̀ sí pé iye ìwé tí a ní. Inú Bíbélì ó ní iye ìwé tó wà ń bẹ̀, ó ní iye ìwé tí Mósè kọ, ó ní iye ìwé tí Áísáyà kọ, ó ní iye ìwé tí Jeremáyà kọ, ó ní iye ìwé tí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi tó ń jẹ́ àpòstù, ó ní iye tó ń kọ látòrí Mátíù títí dé àwọn ọmọ ẹ̀yìn gbogbo, ó ní iye tí wọ́n kọ, ó ní iye ìwé tí àpòstù Paul kọ. Àpòstù Paul kọ ìwé tó pọ̀. Odù ọ̀rọ̀ Olódùmarè, odù Ifá yẹn ni pé iye ìwé Ifá, ìwé ọ̀rọ̀ Olódùmarè, iye ìwé mímọ́ tá a ní. Iye ìwé mímọ́ tá a ní. Àkọ́kọ́ ní 16 tí Olódùmarè fọwọ́ ara ẹ̀ kọ tó gbé fún Ọ̀rúnmìlà. Ó kọ sínú igbá. Bí Ọlọ́run ṣe kọ ọ̀rọ̀ sínú wàhálà òkúta tó gbé fún Mósè ńjọ́sí. Ṣùgbọ́n Mósè ti fọ́ yẹn mọ́lẹ̀ nígbà tí inú bí. Pàtó bá àwọn ọmọ Ísírẹ́lì tán ti ṣèrékèrè. Ara ìrékèrè tá à ń sọ yẹn. Ìrékèrè tọ́lọ́run pa láti ṣe kọ́ sí. Wọ́n ti ṣe èrè ọmọ màálù. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní oríbalẹ̀ fún pé ọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ ní kankan tá a máa sìn, tá a máa fojú rí. Wọ́n ti ń sìn. Inú bí Mósè. Ó dẹ̀ jẹ́ ní tó jẹ́ pé ó nínú fùfù. Ó fọ́ mọ́lẹ̀. Ọlọ́run wá ṣàánú ẹ̀ kò kú. Ọlọ́run kò jẹ́ kó kú. Ọlọ́run ní kó lọ fún awọ́ ara ẹ̀kọ́ mi. Ìwé tí Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ kò sí ní orílẹ̀-èdè kankan mọ́ ju ilẹ̀ Yorùbá nìkan lọ. Èyí tí ìbá wà ní orílẹ̀-èdè Israel, Mósè ti fọ́ mọ́lẹ̀. Ó ti fọ́ mọ́lẹ̀. Èmi tó wá fọwọ́ ara ẹ̀ kọ òun ló gbé sínú àpótí ẹ̀rí. Àpótí ẹ̀rí yẹn ó ní òfin 10 yẹn tí Mósè kọ sára àpáta, ó wà nínú àpótí ẹ̀rí. Ó ní ìkòkò wúrà níbẹ̀. Mánà wà nínú ìkòkò wúrà yẹn. Mánà ló wà nínú ìkòkò, mánà tó ń jẹ ní aginjù ńjọ́sí. Òun ló wà nínú ìdí ẹ̀ nínú mánà yẹn lọ́ mú sínú ìkòkò wúrà yẹn tó wà nínú àpótí ẹ̀rí. Àti òfin 10 tó jẹ́ wàhálà tí Mósè kọ, òun ló wà nínú àpótí ẹ̀rí. Àwa dé pa, àwa ṣe ère àwọn kérúbù méjì, a ṣe sí orí ẹ̀. Ó ti di agbára. Tó bá ń gbé lọ, kò sí ogun tó lè borí wọn. Wọ́n máa ṣẹ́gun láti ṣẹ́gun dé ṣẹ́gun ni. Ìgbà tó ń dé odò Jọ́dánì, tó ń fẹ́ kọjá odò Jọ́dánì, ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bá wọn pé odò yìí ti kùn. Kò sẹ́ni tó lè wọ̀ kó yè. Ọlọ́run wá pàṣẹ pé káwọn àlùfáà tó gbé àpótí ẹ̀rí yẹn kán wà níwájú. Tí ẹsẹ̀ wọn bá ti ń kan omi Jọ́dánì, odò yẹn máa gbẹ ni. Bọ́n ṣe gbé àpótí ẹ̀rí yẹn ń bọ̀ nìyẹn. Bó ṣe ń kan odò Jọ́dánì báyìí, bẹ́sẹ̀ àwọn tó gbé àpótí ẹ̀ ṣe ń kan odò Jọ́dánì, ìṣe ló bẹ̀rẹ̀ sí ní gbẹ. Wọ́n wá rìn ilẹ̀ gbígbẹ kọjá nínú odò tó jẹ́ pé kò sí iye èèyàn tó bọ̀ wọnú ẹ̀ tó lè ṣègbè. Wọ́n rìn ilẹ̀ gbígbẹ kọjá láàárín odò yẹn torí pé àpótí ẹ̀rí yẹn wọ́n ṣe bí Ọlọ́run ṣe ní kán ṣe, ó sì rí bí ó ṣe ń rí. Èrè agbára wà, èrèkèrè wà.
èrè ọmọ màálù tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe nígbà tí Mósè sọ̀kalẹ̀ láti orí òkè Sinai èrèkèrè ni Ọlọ́run kọ́ ló pa láṣẹ fún wọn. Ère tí Mósè ṣe sórí àpótí ẹ̀rí àti òkúta tó gbẹ́ tó kọ òfin 10 sí tó gbé sínú àti kòkò wúrà tó wà nínú ẹ̀ kì í ṣe èrèkèrè torí pé Ọlọ́run ló pa láṣẹ. Ìwúlò ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè ti wá ni pé òun nìkan ṣoṣo dẹ̀ ní ìwé tí Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ, èyí tó jẹ́ pé ìbátan inú igbákẹ̀ ló kọ sí àpáta ó le ju igbá lọ, ṣùgbọ́n Mósè ti fọ́, Mósè làmọ́lẹ̀ ó lè túká. Igbá tó jẹ́jẹ́jẹ́jẹ́ ó ní ká lo igbá ilé jẹ́jẹ́jẹ́jẹ́, ká lo àwo ilé jẹ́jẹ́jẹ́jẹ́. Ọ̀rọ̀ Olódùmarè ló sọ bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ Olódùmarè nígbà tó gbé gbá yẹn fún, ó gbé jẹ́jẹ́jẹ́jẹ́, kò fọ́ mọ́lẹ̀ torí pé onínú tútù tó ga jùlọ òun ni Ọ̀rúnmìlà. Kò sí ẹni tó níwà pẹ̀lẹ́ tó Ọ̀rúnmìlà. Ó gbé jẹ́jẹ́jẹ́jẹ́ títí dòní. Ẹ wo mílíọ̀nù tó ti lọ. Ìgbà tó ń gbé fún Ọ̀rúnmìlà kò máa wò. Ìgbà tá a gbé lé lọ́wọ́ kì í fọ́. Ìwúlò ìmọ̀ ọ̀dọ̀ Olódùmarè ni pé òun ló máa gba ìran adúláwọ̀ kúrò nínú oko ẹrú òyìnbó. Ìmọ̀ ọ̀dọ̀ Olódùmarè ó tó láti gba ìran, kì í ṣe ìran Yorùbá nìkan, gbogbo ìran adúláwọ̀ gba Áfíríkà pátápátá kúrò lóko ẹrú òyìnbó. Àkọ́kọ́ ni pé kò sí ìwé tí Olódùmarè fún ara ẹ̀ fọwọ́ ara ẹ̀ kọ mọ́ níbikíbi láyé ju ilẹ̀ Yorùbá nìkan lọ. Ìwé tó Olódùmarè fọwọ́ ara ẹ̀ kọ 16 ni nínú igbádù, ó dẹ̀ gbé fún Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà dẹ̀ pa á mọ́ fún wa, ìyẹn ní odù 16. Tẹ bá ń gbọ́ odù 16 tẹ rí igbá, ẹ má rò pé bóyá ṣe ló jẹ́ èrèkèrè o, kì í ṣe òrìṣà o. Bí Mósè bọ́lá ṣe pa láṣẹ fún Mósè ńjọ́ sí pé kó gbé òfin 10 yẹn, tó bá ṣe pé Mósè ò la 10 yẹn mọ́lẹ̀ tí Ọlọ́run kọ́ ló máa wà ń bẹ̀. Ọ̀má máa sọ pé agbára wà ní Ísírẹ́lì, ṣùgbọ́n torí Mósè ti là mọ́lẹ̀, ó wá fi ọwọ́ ara ẹ̀, Mósè ló ṣiṣẹ́ wá kọ ìtàn gbé sínú àpótí ẹ̀rí yẹn. Òun ló lè jẹ́ kó lágbára tó tàbí ògo tàbí ìwúlò tó máa tó ti ilẹ̀ Yorùbá ń bí. Ìtàn gbé fún Ọ̀rúnmìlà, inú igbá ni wọ́n kọ sí. Olódùmarè fúnra rẹ̀ ló kọ. 10 ni ti Mósè, 16 ni ti Ọ̀rúnmìlà. Wọ́n fọ́ ti Mósè, wọ́n ò fọ́ ti Ọ̀rúnmìlà. Ìwé mímọ́ tí Olódùmarè fọwọ́ ara ẹ̀ kọ kò sí ní kankan láyé yìí ju ilẹ̀ Yorùbá lọ. Kí ni ìwúlò ẹ̀? Ìyẹn ni pé ó máa sọ gbogbo ìran ọmọ Yorùbá di òmìnira lábẹ́ oko ẹrú òyìnbó. Àṣẹ. Tàbí bá ti pa gbogbo ìran ọmọ Yorùbá kúrò lábẹ́ oko ẹrú òyìnbó, gbogbo àwọn tí wọ́n jẹ́ aláwọ̀ dúdú tí wọ́n yí wa ká, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tẹ́wọ́ gbà, á bẹ̀rẹ̀ sí ní máa tàn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa bá wa rẹ́, wọ́n máa wà nítorí gbogbo ìran ọmọ Yorùbá wà níṣọ̀kan. Tá bá fẹ́ gbọ́ lóko ẹrú òyìnbó, a gbọ́dọ̀ wà níṣọ̀kan. Kò dẹ̀ sí nǹkan méjì tó lè mú wa wà níṣọ̀kan ju ìwé mímọ́ odù ọ̀rọ̀ Olódùmarè lọ. Ìwé mímọ́ odù ọ̀rọ̀ Olódùmarè yẹn nìkan ló lè mú gbogbo ìran ọmọ Yorùbá wà níṣọ̀kan. Ìdí ni pé ìran ọmọ Yorùbá wọ́n ń ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú Bíbélì, wọ́n ń ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú Quran. Torí Bíbélì àti Quran ọ̀rọ̀ Ọlọ́run ni. Kò sí ẹni tó máa gbé Bíbélì dání tó ò lè sí ìwà tó máa jẹ mọ́ pé Bíbélì dání lára ẹ̀ rárá. Ó máa yàtọ̀ sẹ́ni tó ka Bíbélì. Tí wọ́n bá join ìjọ kan tó jẹ́ ti Christian lónìí tó bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ Bíbélì, á máa ṣe kó ti yàtọ̀. Tó bá jẹ́ pé ẹni tó ti ń ṣe jàgídíjàgan tẹ́lẹ̀ tó ti ń ṣe, wọ́n á ní àkí ló dẹ̀ dé, ọ̀gbẹ́ni ìmọ̀ ti yàtọ̀, á ní Christian mà ló dẹ̀ ń ṣe. Á ti ya yàtọ̀ díẹ̀ torí pé ó ti kẹ́kọ̀ọ́. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nínú àwọn ọmọ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń padà sínú ìṣẹ̀ṣe lónìí, ṣe ló máa ń pariwo bí ìbàyẹ̀ pé Bíbélì ò wúlò, ṣe ló máa ń wò pé Bíbélì kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run tàbí kẹ̀ Kùránì kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni, Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ lè gbé Bíbélì dání kó má mọ nǹkan tó wà náà kó má yé wọn, kó má ṣe bó ṣe wọ́n máa kó bá Bíbélì ló darí wọn, kì í ṣe Bíbélì ló rán wọn ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lè gbé Kùránì dání kí nǹkan tó wà náà má yé wọn, kó má ṣe bó ṣe wù wọn, Kùránì kan ló rán wọn ṣẹ́. Bíbélì ni ọ̀rọ̀ Ọlọ́run. Ànábì ó wá rí pé eléyìí má dáa fún ìran mi. Ìwé tí Mósè kọ, ìwé tí David kọ, ìwé tí Solomon kọ, gbogbo ìwé tí àwọn wòlíì yẹn kọ, ó wá kọ sí èdè Árábù, ó wá yí orúkọ wọn padà sí èdè Arabic. Mósè yẹn kọ Músà ni.
gbogbo ìyìnrere tó wà nínú bíbélì ló wà nínú Quran torí pé à ń pè ní Injil ti Yísá yẹn ni Jésù. Àwọn àfáà tó bá jẹ́ pé ó gbọ́n tí wọ́n tó yéye wọ́n mọ̀ pé ìyìnrere Jésù ni, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ Jésù ni Injila nínú Quran. Wọ́n mọ̀ pé níṣe ni ànábì níṣe ni ó yí sí èdè ìlú ẹ̀ kọ́wọn ìlú ẹ̀ bá lè di òmìnira kọ́ lè sin Ọlọ́run bó ṣe tó àti bí ó ṣe yẹ. Ó kọ lédè ìlú ẹ̀ kó bá lè yé wọn yékéyéké. Àfikún wà nú ẹ̀, èèyàn lè máa sọ̀rọ̀ kó kọ dídí ìwé kó mú gbogbo ìwé kó jẹ́ pé kò ní yàtọ̀ díẹ̀. Ká máa yẹn tó tẹ̀ ẹ̀kọ́ láti ibi tí Mósè ṣe sọ ìtàn bó ṣe dáyà àti ọ̀run, òun ló jẹ́ kí ìran ẹ̀ mọ̀. Ó ti kọ́ sí Arábíkì tó bá tẹ̀ mọ̀ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀, ìgbà tó tẹ̀ kọ́ sí Arábíkì ń sìn wọ́n máa mọ̀ dáadáa torí pé èdè wọn ni. Kò sí nǹkan tó yà ọ sọ pé nǹkan Adam, òun dẹ̀ sọ pé Ádámù, kò sọ pé mẹ́ta ni Ọlọ́run kọ́kọ́ dá, wọ́n ní méjì lọ́lọ́run kọ́kọ́ dá, Ọlọ́run sọ pé méjì náà lọ́lọ́run kọ́kọ́ dá. Wọ́n ní wọ́n kó wọn lóko ẹrú lọ sí Egypt, ó ní bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan tó wà nínú ìtàn yẹn kò sọ pé Mósè yẹn kọ́ lòun dẹ̀ máa tẹ̀lé, ó ní Musa ló ń jẹ́ torí pé àwọn wọn yàtọ̀ díẹ̀díẹ̀. Ó dẹ̀ kọ́ ní Musa títí wọn kó ṣàlè dá fúnra ẹ̀, ó tu fún wọn ní yékéyéké. Ìwọ̀nba díẹ̀ wà nínú ẹ̀ tó jẹ́ pé ó fi kún láti lè jẹ́ kí ìran ẹ̀ kó dúró sí ìran ẹ̀, kí orísun wọn má bàa parun, kó má bàa gbàgbé orísun wọn, kó má bàa parun. Kò fẹ́ kí ìran òun parun, ó dọ́gbọ́n yẹn sínú ẹ̀. Ó dẹ̀ jẹ́ kí ìran ẹ̀ kó máa lo bíbélì náà ni. So bíbélì tí wọ́n ń lò gẹ́gẹ́ bí Quran, ìwé mímọ́ ni. Bíbélì kọ́kọ́ tó jẹ́ bíbélì tó kọ́kọ́ kọ nígbà ìgbìmìjì tó fi 2000 years ju ìgbà tó ń ṣe wá tú sí èdè Arábíkì yẹn, ìwé mímọ́ náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni méjèèjì. Àwọn ẹ̀kọ́ tó lè kọ kó má sí àmì pé ó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀ lára ẹ̀. Wọ́n máa rí àtọ̀ kíákíá ń sìn. Àti lọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n yí padà sí Christian tàdé ríwọ àwọn tẹ́lẹ̀ tàdé ẹni yìí ó burú gan tẹ́lẹ̀. A ní ọpẹ́lọpẹ́ pé ó dẹ̀ ti kẹ́kọ̀ọ́ bíbélì sí, a ní ó dẹ̀ ti kẹ́kọ̀ọ́ bíbélì Christian dẹ̀ ló dẹ̀ ń ṣe, kò dẹ̀ ó dẹ̀ ti yàtọ̀, ó wà tó pọ̀ lẹ́pẹ́tẹ́ abáníkà máa kà. Ṣùgbọ́n kí ni ìwé mímọ́ odò Olódùmarè fi máa wúlò? Ìwé mímọ́ Quran ó ti sọ pé àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn, ó ti fòté lé fún wọn pé àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn nìkan máa tẹ̀lé. Bíbélì ti sọ fún àwọn tiẹ̀ yìí pé àwọn brother and sister ni wọ́n, brothers and sisters ni wọ́n. Àwọn tó jẹ́ èyí tó gbé Bíbélì dání wọn ò lè bá ẹni tó gbé Quran dání ṣe. Láti máa sọ pé Quran wọn ò lè bá ẹnikẹ́ni tí kò tí ì kẹ́kọ̀ọ́ Bíbélì wọn ò lè bá ṣe. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o, kì í ṣẹjọ́ wọn torí pé ìbàrẹ̀ ayé ni wọ́n pè. Kẹ́dẹ̀ mọ̀ pé Bíbélì kan ló jẹ̀bi, ìbàrẹ̀ ayé ni wọ́n pè, wọ́n ní ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run ni. Bíbélì kan ló jẹ̀bi o torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń condemn Bíbélì. Bíbélì òyìnbó kò dárúkọ òrìṣà, ẹni tó tu sí Yorùbá ló dárúkọ òrìṣà, mo ti sọ yẹn kọjá. Nípa pé ìbàrẹ̀ ayé ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run yẹn ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Nation, àwọn orílẹ̀-èdè àti ayé wọ́n máa ń lò bẹ́ẹ̀ nínú Bíbélì. Nǹkan tó máa ń pè bẹ́ẹ̀ ni àwọn tó bá kí ṣọmọ Ísírẹ́lì. Ẹni tó bá kí ṣọmọ Ísírẹ́lì òun ni wọ́n ń pè ní ìbàrẹ̀ ayé. Wọn ò fẹ́ láti máa bá àwọn tó kí ṣọmọ Ísírẹ́lì ṣe. Ìwé mímọ́ wọn sọ fún wọn pé ẹni tó bá kí ṣọmọ Ísírẹ́lì má bá ṣe, àwọn yẹn kèfèrí ni wọ́n. Àwọn yẹn òun orílẹ̀-èdè ni wọ́n, ayé ni wọ́n. Àwọn yàtọ̀ sọ Ísírẹ́lì ni àyànfẹ́ Ọlọ́run. Gbogbo àwọn èmi tó bá kí ṣọmọ Ísírẹ́lì àwọn yẹn ò kì í ṣe àyànfẹ́ Ọlọ́run, àwọn yẹn wọ́ọ̀lì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ Yorùbá ọmọ ìpá àwọn ló ń bá wí. Ọ̀rọ̀ kò bí táwọn bá ti gbé bí dání ńkọ́ àwọn ò kì í ṣe ẹni tó ń bá wí. Ọmọ àrùn kò bí táwọn bá ti jẹ́ Christian àwọn ti jẹ́ ẹni tí Bíbélì ń sọ yé pé má bàyé ṣe. Rárá, àwọn ọmọ Ísírẹ́lì gbọ́gbọ́n ni Bíbélì ń darí ọ̀rọ̀ yẹn sí. Ó mà ṣe o. Ẹ má bàyé ṣe. Nígbà tí àwọn ayé wọn bá ń wọlé, àwọn ìbàrẹ̀ ayé yẹn tó bẹ̀ sí ní ṣẹlẹ̀, ibì kan ti wà tó jẹ́ pé Paul bá àwọn kan wí náà àwọn ọmọ ẹ̀yìn pé òun bá àwọn kèfèrí ṣeré tẹ́lẹ̀, ìgbà tí wá rí wa ó bẹ̀rẹ̀ sí ní pákúnbẹ́kúnbẹ́, ó fẹ́ ká mọ̀ pé òun bá àwọn kèfèrí ṣeré. Kí ló dé tó ń ṣe ìgbàgbọ́ irú ẹ̀? Wọ́n máa bá kèfèrí ṣeré ṣe bí Ọlọ́run ti tẹ́wọ́ gba àwọn kèfèrí yẹn. Àwọn olóńpè ní kèfèrí
àwọn tó kì í ṣe ọmọ Ísírẹ́lì tó ń darapọ̀ mọ́ wọn ní Ísírẹ́lì tó fẹ́ bá wọn ṣe ẹ̀sìn wọn papọ̀ wọ́n wá kọ́ fún wọn pé ẹ dákó fún wọn ẹ kọlà fún wọn ẹni tó bá ti jẹ́ kèfèrí tó bá ti mọ̀ torí pé ní àtìgbà ayé Ábúráhámù ọ̀rọ̀ ti pa láṣẹ fún Ábúráhámù pé kó máa ṣe ìkọlà kó máa dákó fún àwọn ọmọ kó máa kọlà kó lè bá ọmọ wọn yàtọ̀ ẹni tó bá ti jẹ́ ọmọ Ábúráhámù ó máa kọlà àti Árábù àti Ísírẹ́lì ìran Ábúráhámù ni wọ́n àṣẹ yẹn ti wà fún Ábúráhámù láti lẹ̀ pé kó máa kọlà fún àwọn ọmọ wọn nígbà táwọn tó jẹ́ kèfèrí dẹ̀ wá ń wọlé tó jẹ́ ayé tó sọ pé ìbára ayé ìṣọ̀tá lọ́wọ́ pé kó má bàa ayé rẹ̀ yẹn tó wá ń wọlé ó wá ní tẹ́bátẹ̀ máa gbà wọ́n láyé ẹ kọlà fún wọn ẹ dákó fún wọn àwọn tó ti dàgbà wọ́n bẹ̀ sí ní dákó fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìtumọ̀ bíbélì sọ pé dání wọ́n máa rò pé bóyá ńṣe ni bíbélì yìí ń sọ yé pé kó má bára wọn ṣe bíbélì ò sọ pé káwọn ọmọ Ísírẹ́lì má bára wọn ṣe kò sọ pé kò pé àwọn ọmọ Ísírẹ́lì sí méjì ìbára ayé ìṣọ̀tá pẹ̀lú ọlọ́kùnrin pé sọ pé ọmọ Ísírẹ́lì tó bá ti ṣe kírísítẹ́nì kó má bá ẹni tó bá jẹ́ kírísítẹ́nì kó má bá ẹni tó kì í ṣe kírísítẹ́nì rárá kì í ṣe bẹ́ẹ̀ bíbélì ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kó má lọ bá ayé ṣe kí ló fà á àwọn ọba wọn nígbà ìjìmìjì ìtàn ti wà nínú bíbélì pé tó bá ti lọ ń fẹ́ aya láàrin àwọn tó kì í ṣe ọmọ Ísírẹ́lì wọ́n máa ń tì wọ́n sí idol wọ́n máa ń yí ọkọ padà sí ọlọ́run àjèjì wọ́n máa ń jẹ́ kó lọ máa sin èrèkére wọ́n máa fi ọlọ́run Ísírẹ́lì sílẹ̀ torí ẹ̀ ń kọ́ ọlọ́run á pàṣẹ fún wọn pé kó má fẹ́ ayé kó má fẹ́ orílẹ̀-èdè àwọn èèyàn orílẹ̀-èdè wọ́n ń pe gbogbo ayé lórí náà orílẹ̀-èdè àwọn Ísírẹ́lì dájọ́ tọ́ lọ́hùn pé ẹ má ṣe lọ fẹ́ aya láàrin wọn ẹ má ṣe lọ mú aya láàrin wọn ẹ má ṣe tẹ̀lé ọlọ́run wọn kó má bá mú yín kọsẹ̀ kó má bá yín mú yín kúrò ní ọ̀dọ̀ ọlọ́run tí yín nǹkan tí bíbélì ń sọ nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pé àṣẹ ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba tí wọ́n lọ fẹ́ aya níta ó ti mú kán ṣìnà àtàbádẹ́ lọ sójú ogun wọ́n máa pa wọ́n nípa pípa ọlọ́run Ísírẹ́lì ò lè gbèjà wọn tó bá ní kí ló dé àwọn ni wọ́n ti lọ ń tẹ̀lé ọlọ́run àjèjì torí ọlọ́run Ísírẹ́lì máa ń jowú wọn náà ti ń tẹ̀lé ọlọ́run àjèjì lẹ́yìn ni kí ló fà á lọ ṣe kíyèsí ọba tó lọ fẹ́ yìí àwọn ló ṣì lọ́nà tí wọ́n fi mú lọ ń sin ọlọ́run wọn wọ́n ti jẹ́ kó lọ máa sin ọlọ́run ilẹ̀ òkèèrè òun ló fà á tí ọlọ́run fi kọ̀ wọ́n sílẹ̀ tí wọ́n fi pa wọ́n nípa pípa àwọn abẹ́ sí ní ronúpìwàdà ètò ní aya burúkú yẹn tó jẹ́ aya àjèjì mú ní aya burúkú á lè lọ gbogbo ọlọ́run àjèjì tó wà láàrin wọn àwọn èrèkéré tí wọ́n kó wá torí àwọn obìnrin máa ń di ọlọ́run wọn tó ń sọ pé àwọn oríṣi yẹn wọ́n máa ń dì sínú ẹ̀rù wọ́n máa dọ́gbọ́n mu wá wọ́n á lọ máa forí balẹ̀ nínú ilé wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n á máa confuse ọba yẹn láti bá wọn máa forí balẹ̀ fún pé wọ́n try ẹ̀ ó máa dá ẹ lóhùn ọlọ́run tí wò ó rí ọlọ́run Ísírẹ́lì tí wò ó rí tí ọlọ́run Ísírẹ́lì ṣé ìwọ tó bá pè é sí yóò máa dá ẹ lóhùn ẹ wọlé forí balẹ̀ fún òkú ọ̀sọ̀rọ̀ wọ́n máa ti ọkọ wọn sínú èrèkéré yẹn tó wúlò yẹn torí ẹ̀ ni wọ́n ṣe pàṣẹ fáwọn ọmọ Ísírẹ́lì láti lẹ̀ pé kọ́ má bàa bá ayé rẹ ìbára ayé ìṣọ̀tá pẹ̀lú ọlọ́run orílẹ̀-èdè míì tó kìí ṣe ọmọ Ísírẹ́lì ní ayé tí bíbélì ń sọ bíbélì ò jẹ̀bi kò rán èèyàn kankan ń ṣẹ́ pé kó má bá ìran ẹ̀ ṣe ṣùgbọ́n nígbà tí bíbélì dẹ̀ ti dé bínsìn wọ́n ti kà á sí pé bóyá àwọn kírísítẹ́nì nǹkan ló gbọ́dọ̀ bá ẹni tó bá kìí ṣe kírísítẹ́nì ṣe sísá ìbọ̀dà ni ọ̀hún kọ́kọ́ kẹ́ ní ayé tí bíbélì ń sọ wọn àwọn ò mọ̀ wọ́n ti dákó fún wọn tó bá ti ń wọlé wọ́n máa dákó fún ẹ tó bá ti dákó tó bá sọ pé òun darapọ̀ mọ́ ìjọ kírísítẹ́nì nígbà yẹn irọ́ lòun pa ò tí gbogbo nǹkan ọ ní ò gbọ́dọ̀ nǹkan tó bá lọ́rùn pa ò gbọ́dọ̀ jẹ́ ọ ní kí ni nǹkan tá a máa ṣe fún àwọn tí ó jẹ́ kèfèrí tó ń darapọ̀ mọ́ wa yìí tó kì í ṣe tiwa tọ́jà aláwọ̀ ṣe wà kí la máa ṣe fún òfin wo la máa fi kalẹ̀ ẹ̀rẹ̀ kalẹ̀ fòfin dè wọ́n ní òkè ẹ̀yin tẹ̀ ń wáì òfin wọn bá òfin ta fẹ́ fún yín àpòsù Paul ló sọ níwèé Acts of Apostles pé níṣe ni kẹ máa sá fún nǹkan ìlọ́lọ́rùn pa o nǹkan tó bá ti lọ́lọ́rùn pa tí ó kú fúnra rẹ̀ ẹ má jẹ o nǹkan tó bá ti jẹ mọ́ pé àgbèrè ẹ sá fún o pàṣágà ẹ sá fún o ẹ wá sá fún idol àgbọ́dọ̀ rí idol pé ẹ forí balẹ̀ fún idol mọ́ wọ́n wá fún wọn ní àṣẹ yẹn wọ́n wá ń gbà wọ́n láàyè wọ́n dẹ̀ gbọ́dọ̀ kọlà wọ́n wá ń kọlà fún wọn wọ́n ń dáko fún wọn wọ́n ń jẹ́ kán máa wọlé nǹkan tí bíbélì sọ pé kán má ṣe nìyẹn ṣùgbọ́n orí ẹ̀ ti dé bí ń sìn wọ́n ti wò pé bóyá kírísítẹ́nì ò gbọ́dọ̀ bá ẹni tó kì í ṣe kírísítẹ́nì ṣe àwọn ti muslim tó ń gbé dání pàtàwọn náà dẹ̀ ká wọn ò kó mọ nǹkan tó ń jẹ́ arábíkì wọ́n ṣàtú fún wọn ṣe àwọn sọ pé
ẹ má bá ẹni tó kì í ṣe ọmọ ìyá yín nínú ẹ̀sìn ṣe. Ẹ wo ibi tí bẹ́ẹ̀ wà. Kí ni ìwúlò ìwé mímọ́ odò Olódùmarè? Ìwé mímọ́ odò Olódùmarè yẹn ló máa so wọ́n pọ̀, òun ló máa parí ìjà láàárín àwọn méjì. òun ló máa parí ìjà láàárín àwọn méjì. Téèyàn bá gbé bíbélì dání tó gbé Kùránì dání, tí Kùránì sọ pé ò gbọdọ̀ bá lòmíì ṣe, pé ṣe ni kí ọmọ ìyá inú ẹ̀sìn kó mọ̀ wọ́n, kó máa bá wọn ṣe. Tí bíbélì bá sọ pé bàrá ayé ìṣọ̀tá Ọlọ́run ni, tọ́lẹ̀ ti ṣì lóye tán sọ pé ọmọ Yorùbá tó bá kí ṣe kírísítẹ́nì ayé ni àwọn ò lè bá ṣe, tí wọ́n bá ti ní ìwé mímọ́ Olódùmarè lọ́wọ́ wọ́n ti kà, ọjọ́ náà ni wọ́n máa mọ̀ pé Olódùmarè tó fọwọ́ ara ẹ̀ kọ̀wé 16 sínú ìgbádùn tó gbé fún Ọ̀rúnmìlà kò sọ pé kán má bára wọn ṣe o. Kì í ṣe àṣẹ Olódùmarè ló sọ bẹ́ẹ̀ pé ọmọ Yorùbá bíi tiẹ̀ ó gbọ́dọ̀ bá ṣe pọ̀ o. Kì í ṣe ọ̀rọ̀ Olódùmarè ló sọ bẹ́ẹ̀ o. Ìwé mímọ́ odò Olódùmarè ẹ̀kọ́ ẹ̀ gidi ni gbogbo wa nílò. Bàbá ní ìwé mímọ́ odò Olódùmarè lọ́wọ́, a gbọ́dọ̀ ní, gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ ní. Àwọn tó kó bíbélì dání kán kó bíbélì dání yẹn ò ṣe kankan Ọlọ́run ní, ṣèbí Ísírẹ́lì ní Ọlọ́run fún. Ìbò ṣàfọwọ́ ara ẹ̀ kó tó di pọ́n fọmọ́lẹ̀ kó fọ yángayánga tọ́dẹ̀ tó kù mí. A sọ pé kì í ṣe Ọlọ́run tó láṣẹ tí Ọlọ́run pa fún Mósè ṣáà ló tẹ̀lé. Wọ́n dẹ̀ ń lò bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti sa àṣẹ tí ó jẹ́ pé àwọn aláwọ̀ ṣe tó bá fẹ́ bá wọn máa ṣẹ̀sìn wọn kán dákó fún wọn kán ṣe. Àwọn tó dẹ̀ gbà yìí pé kán dákó fáwọn wọ́n dẹ̀ bá wọn ṣe, ìyẹn kì í ṣe problem. Ṣùgbọ́n níbí kò ní sí àǹfààní fún ẹnì kankan láti sọ pé ẹni tó kì í ṣe kírísítẹ́nì ńkọ́ òun ò ní rẹ́pọ̀ pẹ̀lú ẹ̀, ẹni tó kì í ṣe mùsùlùmí ńkọ́ kì í ṣe ọmọ ìyá òun bàtẹ́jọ́ ọmọ ìyá ńkọ́ ọmọ ìyá ni. Báwo ni Kùránì ṣe máa ṣe wá sọ yín di ọ̀tá ara yín tó dẹ̀ máa sọ pé àwọn kan lọ́mọ ìyá ẹ̀? Àwọn tó ń pè lọ́mọ ìyá ẹ̀ Haúsá ni wọ́n kì í ṣe ọmọ Yorùbá o. Àwọn Haúsá tó bá délé ẹ̀ lónìí tọmọ Yorùbá tó bá délé ẹ̀ torí lójú Haúsá yẹn a fẹ́ máa sọ pé òun jẹ́ ẹni tí ó ń ṣe ẹ̀sìn ní òun gbẹ́sìn ga, á fi ọmọ ẹ̀jẹ̀ yẹn tó jẹ́ ọmọ ìyá yẹn á fi pa lójú Haúsá, á tọ́jú Haúsá yẹn ọmọ ìyá òun nínú ẹ̀sìn, á dẹ̀ máa sọ fún Yorùbá yẹn pé ẹ jẹ́ kí n dá ọmọ ìyá mi nẹ́sìn lóhùn, mi ìran yín ṣẹ́ pé kẹ má jẹ́ Muslim, ẹ lọ jókòó báyìí ẹ máa dá ọmọ ìyá mi nẹ́sìn lóhùn. Àwọn ọmọ ìyá nẹ́sìn yẹn ló máa dá lóhùn. Tí ogun bá ṣẹlẹ̀ ààbò ó máa ṣe fún Haúsá yẹn. Kùránì ló sọ bẹ́ẹ̀. Á dáàbò bo Haúsá yẹn, ètò jẹ́ Yorùbá yẹn á tì yẹn sí ogun, kò lè jẹ́ kí yẹn wọlé. Tó bá jọ ń lé Yorùbá àti Haúsá bọ̀ gìrìgìrì tó dé ẹnu ọ̀nà tó rí pé ààbò rí ẹnìkan ló má lè ṣe ọ̀ kó jẹ́ pé ó tẹ̀ lè ṣe gbogbo wọn, kò lè ṣe gbogbo wọn. Akọ́kọ́ yà kí ẹ̀yẹ tó ti kéwù sí àsálàmọ̀lẹ́kùn wọlé ètò àsálàmọ̀lẹ́kùn yẹn ọ̀dáhùn á ní òun mọ̀ rí, tó wọn ò lè gbà yẹn wọlé torí pé kì í ṣe ọmọ ìyá wọn nínú ẹ̀sìn. Bó ṣe rí nìyẹn, ó ń dá ogun. Bẹ́ẹ̀ náà làwọn bó ṣe rí nìyẹn, bẹ́ẹ̀ náà ní àwọn Bíbélì náà wọn ò ní gbà Júù kò kì í ṣe ẹni tó ṣe ọgbà tí ò bá ti ń ṣe Júù ṣe nǹkan kan pọ̀. Wọn ò ní bá ṣe, òun ló wà ní Bíbélì. Wọ́n tó wà ní Bíbélì gbọ́gbọ́n lẹ kì í ṣe pé bóyá pé ẹ̀yin dẹ̀ ti gbà ń sìn ẹ jẹ́ Yorùbá ẹ wá ti gba Bíbélì gbọ́ ẹ wá fẹ́ bá Júù ṣe, Júù àmà tẹ́wọ́ gbà yín kò lè tẹ́wọ́ gbà yín ló máa dákó fún ọmọ mọ̀ fẹ́ mọ̀ sọ pé òkè ó fẹ́ tẹ́wọ́ gbà ó ká máa dákó fún ẹ, jẹ́ ká yẹ̀ ẹ́ wò ṣé ó ti dákó, olóhùn ò tí àgbàlagbà wọ́n á dákó fún, wọ́n á kọlà fún, wọ́n á ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún pé torí pé wọn ò kà sí èèyàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n kà sí èèyàn tẹ́lẹ̀ wọ́n rò pé gbà tó tẹ̀lé lànà á jẹ́ ìrora yẹn á sọ ọ́ tẹ̀lé lànà wọn tẹ́lẹ̀ wọn ò kà sí èèyàn wọn ò mọ̀ rí. Ìwé mímọ́ ti sọ fún wọn pé wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀dẹ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run wọn ni tí wọn náà máa tẹ̀lé. Ọ̀dẹ̀ ti gbé ìwé mímọ́ wá sí bíńsìn tí wà ní ká wá sọ́nsìn ó ti wà láàrin wa ń bí. Òfin tí wọ́n fún àwọn ọmọ Ísírẹ́lì pé kán máa ṣe fún àwọn ará ìta yẹn òun là ń ṣe fọ́mọ Yorùbá bíi tiwa ń bí. A máa sọ pé you are not my brother, you are not my sister. Àwọn sísà mi brọ́dà mi ni àwọn tó jẹ́ kírísítẹ́nì bíi tèmi, àwọn ló máa tọ́jú. Àwọn lè ṣe níbi ni sí ọmọ wọn pa. Tí ọmọ wọn bá yapa kò sí nǹkan tó lè ṣe fún tó bá yapa kúrò nínú ìjọ kírísítẹ́nì tó lọ ń ṣe ẹ̀sìn míì, wọn ò ní fojú rere wò. Láíláí. Wọ́n á ṣe níbi ni sí. Bíbélì tó wá sọ pé tó bá ti ń ṣe níbi ni sí
ẹ má wọrí o torí irọ́ ló pé bá ó dé. yàfẹ́ jà wọn nípa olóhùn wà láti wá mú kí ní àlàáfíà wà olóhùn fẹ́ pín ọmọ níyà sí bàbá ni Bẹ́ẹ̀ni. òun fẹ́ kú bàbá níyà sí ọmọ òun fẹ́ ṣe ti bí òun fẹ́ ṣe tọ̀hún gbogbo yẹn làwọn ọmọ Yorùbá ti ń kà tó ti jẹ́ kí ìpínyà wà kò sí ṣọ̀kan tó bá dẹ̀ sí ṣọ̀kan kò sí òmìnira lè ṣe pàtàkì òmìnira lọ́wọ́ ta ni lọ́wọ́ òyìnbó ẹni kankan ò kó wa lẹ́rú a ò sí lábẹ́ Nàìjíríà ọmọ Yorùbá ló ń ṣàkóso Nàìjíríà ló wà lábẹ́ Yorùbá lágbára ju Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ni. Yorùbá ó ní agbára ju Nàìjíríà lọ kò sí Yorùbá lábẹ́ Nàìjíríà ṣùgbọ́n nǹkan tó fà á ni pé a ò sí níṣọ̀kan. Abẹ́ Bíbélì àti Kùránì la wà Kùránì àti Bíbélì báyìí òun ló mú Yorùbá báyìí tó fún wa lọ́rùn tó fi ṣéènì sí ọrùn Yorùbá tó fà á lé àwọn Arábù lọ́wọ́ tó fà á lé àwọn Ísírẹ́lì lọ́wọ́ tó fà á lé àwọn òyìnbó níbikíbi lọ́wọ́ nǹkan tó ìpín àtàtì wà yẹn divide and rule ló ń pè. Divide and rule bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni wọ́n ti kọ́kọ́ pín wa níyà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọlé sí wa láàrin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàkóso wa mú wa sábẹ́ ẹnu wa ò lè kò pẹ̀lú Bíbélì àti Kùránì a ò kọ̀ndẹ́mù Bíbélì àti Kùránì pé kì í ṣọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ń bí àti ní ilẹ̀ Áfíríkà ní ilẹ̀ tó bá ti dé tó kì í ṣe pé àwọn tí wọ́n kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àwọn tó Ọlọ́run gbé fún ló ń lò tó jẹ́ pé aya lò torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni tàbáǹkà ó máa ń yí ọ̀pọ̀lọpọ̀ padà ayé ó jẹ́ káyé tiẹ̀ tún da nígbà kan tó jẹ́ pé nǹkan ó ní nǹkan tó ṣe fáyé a lè sọ pé Bíbélì àti Kùránì ò ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run fáyé ṣùgbọ́n ó ti divide and rule òyìnbó ti lù tí òyìnbó bá fẹ́ pa wá lónìí nísìn kò ní nìkan èèyàn lọ máa gbébọn ó máa ní kí Yorùbá máa pa Yorùbá ni. Bẹ́ẹ̀ni. ó kàn máa sọ pé ó kéré já ẹ̀yin o tí ẹ bá ti jí lóru ẹ perun. Bẹ́ẹ̀ni. tí ẹ bá ti perun anybody tí ò bá ti kẹlẹ̀ káwọn tó jẹ́ ti wọn yẹn wọ́n máa lè separate wọn nílùú sílùú ó yá ẹ perun tí mo máa ń sọ wá ṣe ẹ̀yà ẹ dáná sáwọn tó kù. tó bá ní kán dáná sáwọn tó kù yẹn wọ́n máa dáná sí ni ìbáàjẹ́ ìyá àwọn ló wà ń bẹ̀ ìbáàjẹ́ bàbá àwọn ló wà ń bẹ̀ kò sí ètò kàn wọ́n ìbáàjẹ́ ọmọ wọn tó bá ti sí ní àwọn tí wọ́n gbọ́ irun má tán pè irun yẹn irun tó mọ̀ túmọ̀ ẹ̀ ọ ti rí pé gbogbo ọ ti pè irun àwọn tó dẹ̀ ti respond wọ́n ti respond àwọn tó respond ẹnìkan ló máa save tó bá sọ pé kẹ́ dáná sáwọn tó kù wọ́n máa dáná sáwọn tó kù ni tó bá sọ pé òkè ìjọba náà máa dé o àwọn kìsẹ̀ nígbà yẹn pé àwọn làwọn máa fò sísẹ́ẹ̀mù yìí wọ́n gbà pé àwọn máa fò kúrò nínú ayé tó bá ti fò kúrò nínú ayé wọ́n á lọ pàdé Olúwa wọ́n ti rò pé Olúwa máa wà lókè ń bẹ̀ pàtó bá ti rù yẹn wọ́n á lọ pàdé nǹkan tó ń ṣe òye wọn Bíbélì kan ló sọ bẹ́ẹ̀ fún wọn sísẹ́ẹ̀mù ni wọ́n fẹ́ kó wọn lẹ́rú ni ìgbà tó bá ti lọ sókè àwa ní gbogbo àtúntò tó wà sálẹ̀ Amagẹ́dọ̀ máa wá pa gbogbo wọn dà ìyẹn ló wà lọ́kàn oníkálukú pé àwọn tó kù yẹn tó kì í ṣe Kírísítẹ́nì yẹn wọ́n ti gbà pé àwọn yẹn ti kú ọ̀rẹ́dì wọ́n ti gbà pé àwọn yẹn ti kú ọ̀rẹ́dì wọn ò ká ẹ̀wọ̀n ẹ̀ séèyàn òkú náà ká àwọn sí wọ́n dẹ̀ ti gba gbogbo múra lẹ̀ pé ọjọ́ kan ṣáà náà wọ́n máa fò làwọn máa gbúyẹ̀ làwọn máa lọ sókè wọ́n dẹ̀ máa pa àwọn tó kù wọ́n retí ọjọ́ tó máa pa gbogbo ayé yẹn run tó máa ku àwọn nìkan wọn ò ka àwọn tó kù lọ. bí ìwé mímọ́ Olódùmarè òun ni ọ̀nà kan ṣoṣo tí ó lè gba ìran Yorùbá kúrò lọ́wọ́ ìparun tó bá dẹ̀ ti gba ìran Yorùbá kúrò lọ́wọ́ ìparun yẹn àwọn Áfíríkà náà wọ́n á rí torí pé ní gbogbo Áfíríkà ń sìn kò sí ìwé mímọ́ yẹn ń bẹ Ọlọ́run òdìdí ìṣojú rere sí ìran kan ní ilẹ̀ Áfíríkà yìí tó fún ní ìwé mímọ́ Ọlọ́run òṣojú rere sí ẹnìkankan ní ẹ̀yìn Áfíríkà tó jẹ́ àwọn òyìnbó tó fún ní ìwé mímọ́ tí Ọlọ́run ń kọ tó gbé fún Mósè ó ti fọ́ Bíbélì náà ló sọ kí ṣe mi mo sọ ó ti là mọ́lẹ̀ ó ti túká ìmọ̀ Ọlọ́run wá ṣàánú wọn pé òkè fọwọ́ ara ẹ lọ́kọ̀ Ọlọ́run ti reject ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ṣe lọ́lọ́run reject kò sí nǹkan tó ná Ọlọ́run láti kọ̀ mí kó gbé fún kò sí nǹkan tó ná Ọlọ́run kò tẹ̀ ó kàn máa pàṣẹ ni kì í ṣe pé bá Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ máa mú báírò tó fi ń kọ àbíkẹ́ òun fọwọ́ kọ rárá á kàn pàṣẹ ẹ̀mí ni mẹ́wàá ẹ̀mí ìgbà Ọlọ́run bínú ó kọ̀ wọ́n ó ní lọ́kọ́ fúnra ẹ̀ òfin Mósè ni wọ́n ń pè bẹ́ẹ̀ni wọ́n tàbí ẹ̀ bá dà ní lóògùn nù wọ́n á fọlẹ́ pé òfin Mósè ni òfin Mósè náà ń pè kí ló sọ fẹ́ ń pè lófin Mósè torí pé ó jẹ́ pé Mósè ló fọwọ́ ara ẹ̀ dẹ̀kọ́
olódẹ̀kọ́ ètò ọlọ́run kọ fún ara ẹ̀ òyìn ó ti fọ́ iyì ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè àwọn ọmọ ìran Yorùbá ò mọ̀ wọn ò mọ àpọ́nlé tí Ọlọ́run fún wọn wọn ò mọ ìṣúra tí wọ́n ní nígbà tí Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ òfin mẹ́rìndínlógún ìwé mẹ́rìndínlógún odindi ìwé mẹ́rìndínlógún sínú igbá tó dé gbé fún Ọ̀rúnmìlà kẹ̀bọmọ jẹ́ ìyẹn pa á mọ́ ó ló gbá ilé ń jẹ́jẹ́ torí ẹ̀ lọ́ ṣe sọ bẹ́ẹ̀ ó gbé gbá ilé ń jẹ́jẹ́ títí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún àbá odindi ọ̀rọ̀ yẹn ń bẹ̀ kò dín kò fọ́ kò yẹ̀ ó wà ń bẹ̀ lódindi àwa nìkan ládẹ ní gbogbo ayé kò dẹ̀ sí ìran kan tó ní ìwé tí Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ ní gbogbo ayé tó fi jẹ́ pé ìgbàlà ìran Áfíríkà ó wa ló wà àwọn òyìnbó ti lo ọgbọ́n wọ́n ti lo ọgbọ́n fi mú wa wọ́n ti wọlé sí wa lára wọn ò ní agbára tó wa wọn ò dẹ̀ ní ọgbọ́n tó wa ṣùgbọ́n ọgbọ́n ara wa náà ni wọ́n yá wọ́n ti pín wa sí méjì wọ́n ti sọ pé wọ́n ti ń pọ́n àwọn kan lé pé àwọn ẹni tọ́lọ́run àwọn kan kìí ṣe tọ́lọ́run àwọn tó kìí ṣe tọ́lọ́run yẹn àwọn tó bá ti dá sí tìyín yẹn tó bá ti gba tìyín yẹn àwọn ẹ̀kọ́ tọ́lọ́run ẹ̀ máa ń wọ́n ti mú ọgbọ́n ti lo wọ́n ti fi mú wa àti wà lábẹ́ wọn kò dẹ̀ sọ́nà méjì tá a lè gbàjú pé ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè kò mà sí gbò mí ìwé tọ́lọ́run fọwọ́ ara ẹ̀ kọ àwọn àmà nìkan máa lájà alẹ̀ ní tàbádẹ̀ tí mo pa àwọn nìkan lájà ní ẹ jẹ́ kí gbogbo wa kí gbogbo wa ní ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè yẹn lọ́wọ́ tàbá ní ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè yẹn lọ́wọ́ tọ́rí lọ́wọ́ wa báyìí ní nǹkan pé àti dòmìnira ọ̀nà wo la gbà fi dòmìnira torí pé ìwé mímọ́ méjèèjì yẹn ni wọ́n gbà kójọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo Áfíríkà wọn ò gbà pé ọ̀rọ̀ Ọlọ́run kan tún wà wọn ò gbà pé ọ̀rọ̀ Ọlọ́run kan tún wà níbi kankan ní gbogbo Áfíríkà yìí ìwé mímọ́ méjì yẹn ni wọ́n gbà pé ó wà tí gbogbo ìran Yorùbá bá ti lè sọ pé ìwé mímọ́ kan ti wà wọ́n ní báwo ni àwọn Áfíríkà náà sọ jí ìwé mímọ́ kan ti wà tọ́lọ́run fún ọwọ́ ara ẹ̀kọ́ ń bo sẹ́yìn ò gba ti Mósè gbọ́ pé Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ̀wé ni ṣé ẹ máa sọ pé ṣe ló jẹ́ nǹkan tó lòdì Ọlọ́run fọwọ́ ara ẹ̀ kọ̀wé kó lòdì náà Ọlọ́run ti fọwọ́ ara ẹ̀ kọ̀wé náà sínú igbárí nígbà ìjìmìjì ó dẹ̀ ti gbé fún Ọ̀rúnmìlà ṣé bẹ́ẹ̀ ni ìyẹn ọba tó ti wà lọ́wọ́ wa nǹkan tó bá sí lọ́wọ́ èèyàn bá lóye fẹ́ sọ fún ẹlòmíì tí gbogbo bá ti ní ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè yẹn lọ́wọ́ Áfíríkà ámì tìtì ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè pé ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run fọwọ́ ara ẹ̀ kọ rè Áfíríkà ámì tìtì àwọn òyìnbó gan wá pa kúbẹ́kúbẹ́ èrò á bá òyìnbó torí pé nǹkan tó kó wa lérú jù pé wọ́n divide wa òyìnbó là ń sọ yẹn wọ́n kó wa sí méjì màá sì lè kó wa sí méjì tẹnu wa àti kò wọ́n á máa sọ pé bóyá ẹ̀gún kan ló ń ja ẹnìkan ẹ̀gún kan ọjà èèyàn nígbà tó jẹ́ pé ẹnu méjìlá ní tí kan bá sọ pé òkè ìkan máa sọ pé odò tí kan bá sọ pé odò àwọn kan máa sọ pé òkè tí kan máa sọ pé ọ̀tún àwọn kan máa sọ pé òsì tí ẹnu wa àti kò tí mo wà ti ṣe kan ó parí òyìnbó máa yọ ni à ń rí wọn sìn wọn gbé wọn sórí afẹ́fẹ́ pé àwọn ìṣúra wa náà wà ń bẹ̀ yẹn ìṣúra kan ti wà níbì kan Ọ̀ṣun ló wà kíní kan ló wà nínú oko ń bẹ̀ lọ́sùn wọn ti fi bà gbogbo odò Ọ̀ṣun jẹ́ kíní kan à ń rí wọn pé à ń gbọ́ kùbẹ̀kùbẹ̀ pé wọ́n ń wà ṣùgbọ́n ta ló fẹ́ lọ kọ̀ǹfọ́ǹtì kò sẹ́ni tó lè lọ máa kọ̀ǹfọ́ǹtì wọn pé nígbà tó jẹ́ pé àwọn tó tì wọ́n lẹ́yìn ọ̀tọ̀ àwọn tẹ́lẹ̀ bá ti sọ tiẹ̀ pé báyìí ní ẹ̀ máa sọ pé bẹ́ẹ̀ kọ́ tí ìmọ̀ wọn ti ṣe kan òyìnbó ti lágbára jù wọn lọ. bẹ́ẹ̀ ló ti kó sí wọn láàrin. ó ti kó sí wọn láàrin ó ti pín wọn ó ti gbé nǹkan ó ti gbé sí wọn láàrin òkè ńlá tó jẹ́ pé wọ́n lè fi fọwọ́sowọ́pọ̀ láti ṣe kìíní tó bá fẹ́ sọ pé wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀ tó bá sí ìwé mímọ́ ọ̀dọ̀ Olódùmarè tó jẹ́ pé bí láti Kùránì nìkan ló gbé dání tó bá ti dé ojú ogun wọ́n máa para wọn ni. ogun máa kọ̀ má jọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn torí pé àtòkè ní àṣẹ máa ti wá nǹkan tí wọ́n bá sọ fún Muslim látòkè ní Muslim máa ṣe nǹkan tí wọ́n bá sọ fún Christian látòkè ní Christian máa ṣe kò sẹ́ni tó wà ní ilẹ̀ Yorùbá ń bí tó lè control Christian. wọ́n ń jagun ní Israel Palestine ń jagun pẹ̀lú Israel àwọn tó jẹ́ Christian tó wà ń bí àwọn èèyàn ń ṣàdúrà fún Israeli pé kó borí àwọn tó jẹ́ Muslim tó wà ń bí ń ṣàdúrà fún tó jẹ́ àwọn Palestine pé kó borí wọ́n wá lọ sí gbangba Ọjọ́ta ń bì ní arábàtò àbí níbi tí wọ́n ṣe sáfẹ́ta yẹn òun ló lọ kóra wọn jọ sí
wọ́n sọ pé Israel ara kìíní Palestine kò ṣẹ́gun Palestine tó ṣe báwo ló ṣe kàn yín gbàyẹ́ pé àárín àwọn ọmọ bàbá ló wà ẹ̀yà àárín àwọn ọmọ bàbá ló wà tí àwọn Palestine ní Àbújá wọ́n lọ mú àsíá Palestine wọ́n gbé sókè báyìí pé àsíá Palestine àwa sọ̀pọ̀tì Palestine nígbà yẹn pé wọ́n sọ pé ó yá fún wọn tó bá sọ pé ó yá fún wọn lọ́jọ́ yẹn pé ẹ máa lọ sí Israel kẹ́ lọ pa Israel wọ́n máa lọ ni wọn ò gbà yí pé nǹkan tó jù wọn lọ́wọ́ àní Israel tó máa pa wọn torí pé wọ́n ti fi ẹ̀sìn yẹn wọ́n ti fi kó bá wọn ibi ipò tí àwọn ọmọ Yorùbá wà àti gbogbo Áfíríkà yẹn mọ̀ pé Àbújá tí mo dárúkọ sí kì í ṣe ọmọ Yorùbá ló ṣe bẹ́ẹ̀ kábà kan ṣe là ń bá àbá tẹ̀lé kan fún ẹ jẹ́ àbá ẹ̀sìn jẹ́ níṣẹ́ là ń sọ òótọ́ àwọn yẹn lọ ṣe bẹ́ẹ̀ ńbẹ̀ àwọn tibí náà ṣe tibí olúkálùkù jọ ń ṣe wọ́n ti pín wọn níyà tó bá ṣe lónìí pé ó yá o àwọn tó máa tẹ̀lé Muslim máa tẹ̀lé àwọn tó máa tẹ̀lé kí ẹ máa tẹ̀lé ẹ máa rí i pé wọ́n máa para wọn tán bámbám wọ́n tó máa ṣe nìyẹn tó bá dẹ̀ di pé ó dogun dọ̀dẹ̀ táwọn kan wọ́n sọ pé wọ́n ṣe lọ gbé flag yẹn ní Àbújá tó ń lọ yẹn sẹ́yìn kan bá lọ bọ́ sí wọn láàrin pé kó lọ dárúkọ sẹ́ẹ̀lì pé sẹ́ẹ̀lì ló máa wìn wọ́n máa yapa lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ni wọ́n fi ṣeré wọ́n fi ṣeré kì í ṣe ṣeré ó wà lọ́kàn wọn burúkú wọ́n dẹ̀ gbé jáde bẹ́ẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé kì í ṣèjà kì í ṣàṣọ láti lè fi tó nǹkan yẹn ṣe a ò lè bọ́ lọ́wọ́ òyìnbó pẹ̀lú agídí àwọn kan máa sọ pé àwọn fẹ́ gbòmìnira lọ́wọ́ Nàìjíríà kí ló Nàìjíríà ṣe fún ẹ Nàìjíríà ò lágbára tó ilẹ̀ Yorùbá ló lágbára jù nǹkan tí ó ń ṣe ilẹ̀ Yorùbá ni pé wọ́n ti kọ Olódùmarè sílẹ̀ bẹ́ẹ̀ ni ìdúmọ̀ odò Olódùmarè tí wọn àṣẹ Olódùmarè tó pa fún wọn pé kán máa tẹ̀lé wọn ò tẹ̀lé ìṣọ̀kan bá mi Sànyà ni wọ́n kọ ọ̀rọ̀ yìí ránṣẹ́ wọ́n ní ìṣọ̀kan kí a máa ké pe Olódùmarè ní ohùn kan ọ̀rọ̀ kan àṣà kan come on àṣà kan ìjọsìn kan nípasẹ̀ àwọn baba ńlá wa irúnmọlẹ̀ òrìṣà pẹ̀lú ìwé mímọ́ odù ọ̀rọ̀ Olódùmarè kárí ayé àṣẹ. ẹ ṣé púpọ̀ bàbá mi àyàntọ́ Olódùmarè Ọ̀tásànyà mo kí yín bó ṣe jẹ́ nìyẹn ìwé mímọ́ Olódùmarè yẹn òun ló máa mú wa wà ní ṣọ̀kan òun ló máa sọ wá pọ̀ ṣọ̀kan kò sí ọ̀nà tá a lè gbà wà ní ṣọ̀kan ju kakẹ́kọ̀ọ́ Olódùmarè ti wa ìwé mímọ́ Olódùmarè yẹn ló máa sọ orísun wa fún wa á sọ ìtàn wa láti ilé á kì wá délédélé pàtó bá ti kì wá délédélé tí gbogbo á ti jọ mọ̀ nǹkan ọmọ ìyá ni wá ìran ọmọ Yorùbá ò mọ̀ nǹkan ọmọ ìyá làwọn wọn ò mọ̀ rárá pé ọmọ ìyá làwọn ẹni tó ṣe kírísítẹ́nì òun ni brother and sister kírísítẹ́nì ẹni tó ṣe mùsùlùmí ni brother and sister mùsùlùmí òun ọmọ ìyá rẹ̀ ní ìsìn òdúmọ̀ Olódùmarè yẹn ló máa kọ́ wa ló máa sọ wá papọ̀ ẹni tó bá ní Bíbélì lọ gbọ́dọ̀ ní ìwé mímọ́ Olódùmarè ẹni tó bá ní Kùránì lọ gbọ́dọ̀ ní ìwé mímọ́ Olódùmarè irú èmi mo ní Kùránì mo ní Bíbélì ìwé odù mi ìyẹn náà dúró. ìyẹn ti dúró tó tẹ́ ọba ti níyẹn ó parí ìṣọ̀kan ti dé tàbá ti lè ní ìwé mímọ́ Olódùmarè tàbá ti jọ ń kà ìwé yẹn ló máa sọ gbogbo ọ̀rọ̀ yẹn ìwé ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́ bọ̀ kì í ṣe pé kọ̀ọ̀tún yẹn lè bẹ̀rẹ̀ sọ tẹ́ ọba ti ní ìwé yẹn lọ́wọ́ tó bá ti ń kà ló máa ti máa afẹ́ lè máa sunkún. bẹ́ẹ̀ni. ìwé yẹn ló sọ fún wa pé ìwé mímọ́ Olódùmarè yẹn tọ́lọ́run ni torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni ìgbà tó àwọn òyìnbó dé tó fẹ́ túmọ̀ Bíbélì sí Yorùbá wọ́n kọ́kọ́ fagilé yẹn wọ́n kọ́kọ́ mú ọkàn wa wọ́n ṣe pa pé a gbọ́dọ̀ tẹ ìrònú kan ọ̀yọ́kọ́jọ́ tí wọ́n bá ti rántí ìwé mímọ́ tiẹ̀ yẹn ṣe ló máa sá ṣe ló máa ṣépè fún bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti rántí Ifá ọjọ́ tó ọmọ Yorùbá bá ti sọ pé ọmọ Yorùbá tí bá ti kẹ́kọ̀ọ́ Bíbélì àti Kùránì tó bá dárúkọ Ifá ó máa ti pè fún pé Ifá burúkú wo Olódùmarè ìdáríjì ni o mi ì sọ bẹ́ẹ̀ o mo fi ń sọ nǹkan tí wọ́n ń sọ ni o torí pé kò tọ́ síyàn lẹ́nu láti sọ pé Ifá burúkú wọ́n tó jẹ́ pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó jù láyé fún ọmọ Yorùbá láti sọ ni nítorí pé nǹkan tó Olódùmarè ìṣúra tó Olódùmarè fún yàn iyì ọlá ògo tó Olódùmarè gbé lé ìrànlọ́wọ́ kí ó jẹ́ pé ọmọ ìran yẹn ọmọ Yorùbá fún ara ló máa sọ pé
ó máa sọ olùdí sí tí yẹ pé kò sí nǹkan méjì tí a ní ju ìwé mímọ́ odò Olódùmarè yẹn lọ òun ló fi wá wọ̀n òun ló máa sọ fún wa pé àwọn bàbá láti wa ló dá ayé ó yẹ ká máa gba ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ òyìnbó ni àwọn ìbò ló gbà ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ wa orí ti dìdí àwọn ló gbà àwọn ìbò gba ìṣàkọọ́lẹ̀ dédé wọ́n kó wúrà àti fàdákà wa àwọn ló bẹ́ẹ̀ bó ṣe jẹ́ ènìyàn àti tó sọ̀rọ̀ máa lọ wú fún wọn. kò sẹ́ tó máa lọ bá wọn lẹ́yìn kan bá lọ bá wọn ara wa náà ló máa yá sáré pa àwọn ẹ̀dà nù torí pé kì í ṣe ẹlẹ́sìn tiẹ̀ ló fẹ́ lọ sọ̀rọ̀ tí ó kéde ẹnìkan kò sẹ́ni tó bá mọ ẹni tó yẹ kó lọ torí pé kò sí ṣọ̀kan. so nǹkan tí Olódùmarè fún àwa gẹ́gẹ́ bí ìṣúra kì í ṣe nǹkan tí ó tọ́ ó dẹ̀ jẹ́ pé nǹkan tó burú jù pé kéèyàn máa fẹnu òdì sọ ṣùgbọ́n ìran ọmọ Yorùbá ń kọ́ ẹnu òdì ni wọ́n fi ń sọ kò dẹ̀ kí ṣẹjọ́ wọn torí pé ìwé mímọ́ tó kàn wà lọ́wọ́ tẹ́lẹ̀ nǹkan tí wọ́n kàánú ẹ̀ òun ló fà kí ṣe pé àwọn tó ìwé ẹ̀ ló fà bí kò sí ẹni tó ti sí èdè Yorùbá ẹni tó tún Kùránì sí èdè Yorùbá ẹni tó tún Bíbélì Báíbù sí èdè Yorùbá àwọn ni wọ́n fa kan yẹn nísìnyí ìwé mímọ́ Olódùmarè yẹn ló máa sọ òtítọ́ nípa Ifá yẹn fún wa tẹ bá rí iṣẹ́ àmì dànsìn ṣe ló ń pariwo lọ ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n Ábúráhámù ó ṣẹbọ títí Ọlọ́run sọ pé òun ò tẹ̀ fẹ́ gba kankan mọ́ lọ́wọ́ ẹ̀ pé ọmọ ọkùnrin tó bí nìkan mú fún báàmù ṣe jẹ́ lẹ́bọ tó ó ní ó ti yá tani nílẹ̀ Yorùbá bí tó sọ pé òkè òun ò títí pọ̀ Ọlọ́run sọ pé kóun fún un lọ́mọ pé ọmọ òun ni Ọlọ́run ní òun fẹ́ gbà sí tẹ bá sọ pé nígbà kan ti ń pọ yan wọ́n ti ń ṣe ọkàn ń fẹnu rúmọ̀sì la kàn ń gbọ́ a ò rákọsílẹ̀ kankan ní òdìmọ̀ tó sọ yìí pé ọmọ ẹ̀ ń kọ́ ó fi lọ orúkọ kò sínú àkọsílẹ̀ rúmọ̀sì ni wọ́n sọ ṣùgbọ́n nínú Kùránì àti Bíbélì ó wà bẹ́ẹ̀ pé Ábúráhámù ṣẹbọ títí Ọlọ́run á sọ pé òun ò gba kankan mọ́ kò sí nǹkan tó wù òun jẹ ọmọ ẹ̀ ní kó lọ fún òun ò ní kankan kò sí nǹkan tó wù òun ju ọmọ kan ṣoṣo tó ní kó lọ fi rúbọ tó dẹ̀ ṣe débi tó jẹ́ pé wọ́n rí i pé ó ti gbé sórí pẹpẹ ọmọ ẹ̀ ń gbé lọ́wọ́ ẹ̀ pé àmà tí ń súnmọ́ òkè àmà tí ń gòkè tán kí ló máa fi rúbọ àmà tí ń súnmọ́ bẹ́ẹ̀ bọ́dà ó ní kó má wọrí Ọlọ́run á jẹ́wọ́ agbára ẹ̀ Ọlọ́run á jẹ́wọ́ agbára ìgbà tó dẹ̀ dọ̀hún ó gbé sórí pẹpẹ ẹ̀ lóòótọ́ dẹ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni confam tó yẹ pa fojú rí èyí tá àfojú rí rúmọ̀sì táwa ń sọ wọ́n ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan ti ń pààyàn wọ́n máa fèèyàn rúbọ a ò rí èyí táwa rí sí òun ni èyí tó gbọ́mọ ẹ̀ sórí pẹpẹ tó fẹ́ dù mí èyí sọ pé kò dá o torí pé inú ìwé Ọlọ́run ló sọ pé ó wà a kò gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run torí pé a lè sọ pé ìwé mímọ́ ti wá ẹni kó òyìnbó máa kọ́ fún òyìnbó nígbà yẹn pé àwa kì í ṣe òyìnbó àwa la gbọ́dọ̀ máa sọ pé tí òyìnbó làá fẹ́ lò ṣùgbọ́n àti ń lò náà bàtà àti ìrì ti wa kì í ṣẹjọ́ wa tó òyìnbó la ti ń lò tẹ́lẹ̀ tiwa dẹ̀ ti dé sìn ọlọ́dẹ̀ ti tiwa dẹ̀ ti dé ó ti jáde síta ó ti kó lójú Ọlọ́run ó ti kó ní farasin Ọlọ́run ti gbé sí ojú táyé pé láìwọ́ tó wa pé ká ní kò dẹ̀ sí kò dẹ̀ kí ṣe tàbádẹ̀ tó ń gba ara wa tàbádẹ̀ tó ń fún ara wa fara wálẹ̀ tó kó ẹrú sìn kì í dẹ̀ kí ṣọjọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni Ọlọ́run ti ṣe ọ̀nà àbáyọ sìn pé ìwà yẹn òun ni ẹlẹ́bọ tó ṣe kéde nínú ìwé mímọ́ pé ó fẹ́ pa ọmọ ẹ̀ wọ́n wá sọ pé òkè mo dẹ̀ ti rí i pé ó ṣe tán láti pa mo rò pé ò lè fún mi lọ́mọ ẹ̀ nì ìbò tí ń fún mi lẹ́ran tipẹ́tipẹ́ mo dẹ̀ ń gbà mo wá sọ pé kó fún mi lọ́mọ ẹ̀ ó dẹ̀ fún mi bàbá ìgbàgbọ́ ni ẹ́ òun ti ó yá má pa lọ mú ẹran kó fi ṣe bó ṣe ń ṣe ó dẹ̀ jẹ́ àwọn ẹran tó mú yan ìyá kan náà ló bí wọn. ó dẹ̀ mú ẹran yẹn ó yanjú ẹ̀ ó ṣe bó ṣe yẹ kó ṣe kó bá lè rí bí ó ṣe ń rí ẹbọ náà pé ẹbọ ni nígbà tó dẹ̀ ti ṣe ẹbọ yẹn bó ṣe yẹ kó ṣe ó rí bó ṣe yẹ kó rí ètùtù gbà ó tùbà ó tù jẹ ó dẹ̀ ń lọ ilé bẹ́ẹ̀ náà kẹ́ni a ṣe rí lóríṣiríṣi náà nìyẹn tí Ọlọ́run pàṣẹ fún Mósè pé bẹ́ẹ̀ máa ṣe ẹbọ tibí ẹbọ tọ̀hún ẹbọ wọ́n tún ṣe ìrárí ẹbọ ìrárí
bẹ́ẹ̀ kò ni sẹ́bọ tó ẹbọ rárí ń ṣe nílẹ̀ Yorùbá ẹbọ ìrárí rárí wà. wọ́n máa fi ẹran yẹn lẹ̀ tòmátò má ti ṣe gbogbo ètò yẹn tó ti fi rárí wọ́n á filẹ̀ wọ́n á túlẹ̀ wọ́n á wọgbó lọ wọ́n á ní kó kó ikú lọ kó kó àrùn lọ fáwọn ọmọ mo ń ṣe Ísírẹ́lì program kò lọ́wọ́ sí sà ẹbọ tí wọ́n bàbá ṣe yín sọ̀rọ̀ ní tí wọ́n ti ní 30 minutes ẹ má bínú sà ẹ má sọ̀rọ̀ yín lọ. kò sí nǹkan tó ń ṣe ní ẹbọ níbí tí wọn ò ṣe nínú Bíbélì kò sẹ́bọ náà tó ń ṣe nínú Bíbélì pé bóyá èrè náà gbélé tó fi ṣe èrè ni ó jù nínú ẹbọ Israel èrè kérúbù ni wọ́n yà sórí àpótí ẹ̀rí. bẹ́ẹ̀ èrè ṣérúbìm ló wà níbi àpótí ìkòkò tá a fi ń ṣe ọmọ àgbẹ̀ ìkòkò àwọn òrìṣà wa ẹ̀ ìkòkò wúrà ló wà nínú àpótí ẹ̀rí ẹ lọ sínú gọ́gùn kan lọ sáṣẹ kí ló wà ní àpótí ẹ̀rí ìkòkò wúrà ìkòkò tí òrìṣà ńlá ń lò ìkòkò ọ̀ṣun yẹn náà òun ni wọ́n fi wúrà ṣe tí wọ́n gbé sínú àpótí ẹ̀rí yẹn wọ́n dẹ̀ jẹ́ kó wà òkè wọ́n fohùn túnṣe wọ́n fẹnu túnṣe ìbátan gbé débi inú abẹ́ sí ní dùn àpótí ẹ̀rí àwọn kan ń ṣe ọdún àpótí ẹ̀rí náà bẹ́ẹ̀ni mo rí wọn mo àwọn kérúbù pàdé wọn àwọn kérúbù wọn gbéjà jáde ẹ̀rí mo ní ẹ̀rí Ísírẹ́lì kan náà wọ́n ti ṣe ẹ̀rí yẹn ń bí ṣé ẹ mọ ọkàn tó wà nínú ẹ̀ ṣé ẹ ṣe dáadáa wọ́n parí ẹ̀ gbogbo èèyàn nínú gbogbo èèyàn dẹ̀dùn wọn ò fi bò kí ló fi yàtọ̀ ìkòkò wúrà tó wà ní àti ìkòkò Ọbàtálá láti ìkòkò Ọ̀ṣun tí ó wà bí kò sí yàtọ̀ ṣùgbọ́n ṣe làwa máa ń sọ fún wọn pé òrìṣà ni tiwa. ìlúmọ̀ ẹ̀ ló máa kọ́ wọn. àfẹnubá nǹkan tiwa jẹ́ àfi tútẹ̀ lómìn ṣe ẹ̀gà kan lé. àwọn ọmọ òrìṣà ni tiwa òrìṣà ni jẹ́kítì òrìṣà. bí Ọlọ́run ṣe sọ fún Mósè pé kó ṣe ṣe náà ni Olódùmarè ṣe sọ fún àwa ń bí pé ká máa ṣe bí Ọlọ́run ṣe pálá ṣe fọ́lá ṣe ṣe tẹ́ bá ti ṣíwèé mímọ́ Olódùmarè wò ẹ̀ẹ́kà ń bẹ̀ pé Olódùmarè fara ẹ̀ ló pàṣẹ tó bá ti kà á mẹ́ta bá ti kẹ́kọ̀ọ́ nípa Olódùmarè tiwa ẹ̀ pé Olódùmarè ló ní ká ṣe bẹ́ẹ̀ bá àwọn ọmọ Ísírẹ́lì ṣe ń ṣe ó dá ń sìn kí ìgbà tálùfáà míì jẹ lẹ́yìn Mósè ìwé mímọ́ ẹ̀rọ dẹ̀ ń lò kì í ṣe pé gbogbo wọn ni Ọlọ́run bá sọ̀rọ̀ ní tààtà nígbà tí Ọlọ́run ti bá Mósè sọ̀rọ̀ ní tààtà ó ti ṣàkọsílẹ̀ bàtà àwọn àlùfáà míì dẹ̀bẹ̀ sí ní ṣí ìwé mímọ́ wọn yẹn ni wọ́n fi ń ṣe ètùtù yẹn wọ́n fi ń ṣe ètùtù bẹ́ẹ̀ náà ni ìwé mímọ́ Olódùmarè tiwa náà Olódùmarè náà gbé fún àwa ń bí ètùtù náà ló wà nú ẹ̀ kò sí yàtọ̀ nú ẹ̀ májẹ̀mú tuntun náà wọ́n dẹ̀ ṣe lọ́hùn tó modernize tiwọn sí májẹ̀mú tuntun pé ó yẹ ká lè jẹ́ kí Jésù Kristi tó bá dé pé bíbá yẹn sì láti wá Jésù Kristi kan sí àfi ṣètùtù fún wa ń bí pé májẹ̀mú tuntun ẹ̀wọ̀n ló ń tọ̀ máa kú sí wọ́n sọ pé òkè o àfẹ́ ṣe májẹ̀mú tuntun àdẹ̀fẹ́ ṣẹbọ mọ́ kí Jésù Kristi kan wá kó wá kú fún wa ká kàn mọ́gi kí táwọn òyìnbó máa gbà àwọn òyìnbó òfin tó òyìnbó gbé kalẹ̀ òun ni kóòtù kò sí ọba náà láyé tó ní gbàgbọ́ òkè o Jésù ti dé o ẹ jẹ́ ká ṣe ètò tiwa ká ṣe májẹ̀mú tuntun ká má lè rúbọ mọ́ kí a kan Jésù mọ́gi o ká má lè ti kan Jésù mọ́gi ńkọ́ ká á bọ́ nínú ẹbọ ṣíṣe o kò lè ṣeé ṣe ń bí kóòtù ló dẹ̀ ṣàkóso ń sìn ọba ọ̀dẹ̀ láṣẹ mọ́ àṣẹ ọba gangan ní kóòtù bẹ́ẹ̀ ni adájọ́ òun ni ọba òun ni my lord níbí nsìn tẹ́nìkan bá lọ kọjá yìí ẹ̀ tó sọ pé òun fẹ́ ṣe ẹni àwọn báwọn ọmọ Ísírẹ́lì ṣe ó ṣe ló máa bára ẹ̀ ní court adájọ́ ilé ọba tó máa jókòó báyìí my lord ọba gan tó bá ti kọjá yìí ẹ̀ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ó máa lọ síwájú ọba ni adájọ́ tó máa dájọ́ fún àjọ tó máa dá fún bẹ́ẹ̀ òun ló máa tẹ̀lé ó máa sáré akáwọ̀ ẹ̀sẹ̀ yìí sìn wọn ò ní sọ pé bóyá pírẹsidẹ́ǹtì ni ó máa káwọ̀ ẹ̀sẹ̀ yìí sìn kíá wọ́n ti divide and rule yẹ wọ́n ti mú wa kábákábá àìdẹ̀ lè ṣe Jésù Kristi ti wa pé a fẹ́ ṣe májẹ̀mú tuntun yẹn ẹ máa gbọ́ mi o tó yẹ pé Olódùmarè kẹ̀ ní tẹ́ẹ̀bà ti rí òfin Ọlọ́run kọjá ẹ ò ṣẹ̀ kò ẹ̀dọ́ kan yín ẹ jẹ́ kó lè dúró mímọ́ Olódùmarè kọ fún ara ẹ̀ tó gbé fọ́nrán mìíràn òun ni tiyín tẹ́ bá ń tẹ̀lé àṣẹ Olódùmarè tẹ́ ń ṣe rere tẹ́ ń hùwà pẹ̀lẹ́ ẹ máa rí ní ìdíwọ́ kọ̀ọ̀kan kò máa sí pé ẹ ṣẹ̀ ẹ máa ṣẹ̀ torí pé kò tíì sí Jésù tó máa kú fún wa tá máa fi yí ti wa padà ń bí wọ́n ṣe ní kán máa ṣe bólódù máa ṣe ní kán máa ṣe láṣìṣe ń ṣe yẹn kí lẹ fi ṣe by force pé kéèyàn lọ ṣe ẹbọ o ẹni tá a ẹgbẹ́ kò wà níṣègùn o ìgbà tí wọ́n lọ sọ́dọ̀
aláwo lọ̀rọ̀ ẹbọ wáyé o tẹ bá dìbò mímọ́ Olódùmarè lọ́wọ́ kẹ́ ẹ̀ ń kà ó máa kàn sóyún pọ̀ níṣọ̀kan ni o kò lè jẹ́ kẹ́ máa ríra yín gẹ́gẹ́ bíi pé èlé òkè ṣe ọmọ ìyá mi èlé òkè ṣe sísá brọ́dà mi ẹ̀ ìdílé yín bẹ́ẹ̀ mọ̀ ìwọ ti níwèé mímọ́ lọ́wọ́ èmi ti níwèé mímọ́ lọ́wọ́ gbogbo àti jọ ní tàbájẹ́ padà wa àyànfẹ́ Olódùmarè mú kí ẹ o ẹ̀yà àyànfẹ́ Olódùmarè mú kí yín bẹ́ẹ̀ àyànfẹ́ Olódùmarè ló sọ wápọ̀ kára ayé politiki wà lójú ìgbà tó yẹ pé ṣe la sọ pé Olódùmarè ni wọ́n pè ní Bíbélì Olódùmarè ló kọ sínú Bíbélì Yorùbá o Olódùmarè ló kọ síbẹ̀ gbogbo ẹni tó wà ní ìgbàgbọ́ nípa ìmọ̀ ń pè mí àwọn tó wà ní mọ́ṣáláṣí kẹ̀ wọ́n gbà ẹ̀ tó Olódùmarè náà ni kò sẹ́ni tó lòdì sí Olódùmarè àwọn tó lọ ṣọ́ọ̀ṣì àtẹni tó lọ mọ́ṣáláṣí ọ̀hún lòdì sí Olódùmarè ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ ìwé mímọ́ ti wà òun màná ti fẹ́ fohùn bàjẹ́ níwọ̀nba tó túmọ̀ sí pé tá a bá ti níwèé yẹn lọ́wọ́ tá à ń kẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ́ ẹ̀ jẹ́ ká wò ó náà àwọn tó gbé Bíbélì dání àtàwọn tó gbé Kùránì dání gbogbo èèyàn kan ló gbàgbọ́ pé wọn ò ń ṣẹbọ àwọn tó gbé Bíbélì dání àwọn kan sì ń ṣẹbọ wọ́n máa ṣèpèsè fún wọn wọ́n á lọ ṣèpèsè wọ́n á ṣe gbogbo ẹ̀ tó wọ́n mọ̀ pé wà nínú Bíbélì kì í pọ́n ti sọ wípé àwọn ò lè ṣe ọ̀dẹ̀ gbà pé ẹ̀rí ọkàn wọn kílíà pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe bàtà àpòtú Paul máa sọ ní wọ́n tó bá ń ṣe má máa dáni tó ṣe lẹ́bi wọ́n tó ṣe má dáni tó ń ṣe lẹ́bi mọ́ ti jẹ́ pé ó ń ṣe fọ́lọ́ ni wọ́n ní idol jẹ́ kankan náà àpòtú Paul ló ń sọ bẹ́ẹ̀ nínú ìwé Corinthian ó ní òrìṣà jẹ́ kankan náà kí ni nǹkan tó fi rúbọ fún òrìṣà tí òrìṣà ló ní ni kì í ṣe òrìṣà ló ń sọ idol ló ń sọ o ẹmọ kì í ṣe òrìṣà idol ló ń sọ ẹni tó lọ tu sí òrìṣà pé idol èrèkéèrè kí ló jẹ́ ṣèbí èrè náà kàn gbé tó bá fi kankan bọ idol sìn ṣé ìṣòro idol lẹ́ẹ̀mọ ni àpòsù Paul ń jẹ àwọn nǹkan ẹ̀ àwọn kan sọ pé oúnjẹ àwọn kan ń jẹ àwọn kan ń bá àwọn wípé kí ló dẹ̀ ń jẹ nǹkan tó fi ṣe idol àpòsù Paul láwọn máa sọ fún ọ pé idol kẹ̀ kí ló ń jẹ́ idol ṣèbí èrè ordinary èrè kò sí nǹkan náà idol náà ṣèbí ẹran tí wọ́n pa yẹn kì í ṣe idol ló ní Olódùmarè ni ó dá ẹran láàbàdà jẹ ẹran ńkọ́ ṣé idol ló ní ẹran tí àwọn jẹ Bíbélì ló ń sọ bẹ́ẹ̀ o. ṣé rí gbogbo ìwúrí ni pé Bíbélì ò yé ọ̀pọ̀ ènìyàn àkàsódì lọ́ọ̀kà pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọmọ kóòtù òjíire àkàsódì gbogbo ẹni tó mo fi sọ àkàsódì òun ló ń ba ayé kìrìsìtẹ́nì jẹ́ ní ọ̀pọ̀ kìrìsìtẹ́nì jẹ́ ní Nàìjíríà àkàsódì nǹkan tí mo sọ fún ẹ yẹn bó ṣe rí gangan nìyẹn ìwọ má ronú ní ìmọ̀ láti mọ ibi tó yẹ kán àmọ̀sódì. tó jẹ́ pé ẹbọ àtìtùtù yẹn táwa sì ń ṣe ń bí kì í ṣe by force a ò sọ wípé dandan kò lọ ṣe torí pé ẹbọ àtìtùtù tí wọ́n ń ṣe yẹn fún ẹni tí ara ẹ̀ bá le kò wá níṣègùn Jésù ló sọ bẹ́ẹ̀ tó bá dọ̀dọ̀ babaláwo wọ́n máa sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ẹ́ ó lè jẹ́ pé kì í ṣe pé ẹbọ ló máa gbà gbogbo ẹni tó bá lọ gbogbo wọn kọ́ ló máa sọ pé kó ṣe ẹbọ ọ̀dọ̀ babaláwo tó bá débẹ̀ ńgbà míì wọ́n lè sọ pé kán lọ ṣe ewé báyìí kán gbó kán fi wẹ̀ fún ó dẹ̀ máa. mo ní program kan tó ń bọ̀ lọ́nà ọ̀sìn tí mo fẹ́ ṣe tí mo fẹ́ yànnàná ẹ̀ wípé àwọn ọmọ Celestial àwọn ọmọ ìjọ mímọ́ ti Celestial látọ̀run wá àrùbọ̀. mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ ló dẹ̀ máa bú mi ọ̀pọ̀ ló máa sọ wípé ṣùgbọ́n nígbà tí mo bá ṣàlàyé ẹ̀ fún wa mọ̀ wípé àrùbọ̀ torí kò sí ẹ̀kan lọ́dún ká má sọ wípé a fẹ́ pe àpèjẹ tá à ń pè ní harvest tá à ń pè ní ìkórè tá a máa ṣe sísè tá a máa bọ bíbọ̀ tá a máa yan yíyan. Nǹkan tó wà níbẹ̀ ni wípé wọn kì í ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe é mọ́. Àti títa yé wọ́n ṣàtúnṣe wọ́n modernize ẹ̀. Bẹ́ẹ̀ ni modernization yẹn ló wá jẹ́ pé kí ìkórè kó má níyì mọ́. Ẹran ìkórè wọ́n gbọ́dọ̀ sún ni wọn ò gbọ́dọ̀ bò. Nísìnyí àwọn kan ti lo
ràkúnmí láti máa fi ṣe ìkórè ṣe rí pé yẹn ti lọ́wọ́ fún ọba nínú. Èmi náà kọ́ Ọlọ́run ló fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tí mo mú wáyé. Mo dúpẹ́ bí Olúwa bó ṣe fẹ́ mi tó yàn mí. À ń ṣe ẹbọ rírú níjọ mímọ́ Celestia. Tá a bá ṣe tọmọdé tán, àwa ṣe ti ẹbọ tàgbà rírú láti the second Sunday of every June títí di end of December ọdún yẹn. Àwa ṣe bó ṣe yẹ ká ṣe mọ́. Àti títí ayé bọ̀, àti títí fàájì bọ̀. Mo mọ̀ pé àwọn èèyàn máa pariwo ṣùgbọ́n ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Ọ̀rọ̀ mi ìlú gbọ́ngàn ni. Bó ṣe kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Èmi náà kọ́, Ọlọ́run ọba ni. Ihun tí màlẹ́kà bá jù sẹ́minú mi pé kí n lọ sọ jáde ni màá sọ jáde. Òtítọ́ lẹ sọ iye wa. Àwọn tó ń bú mi lẹ́yìn náà, tó bá tún dé lẹ́yìn wọn lóòótọ́ ọ̀rọ̀ lọmọ yẹn máa dé sọ ọ́. Tó bá dé Sẹ̀lẹ̀ kò lè ṣe kó má ṣe ẹbọ. A lè ṣe ká má rúbọ. Ní ìletò. Ní London tí mo lọ, ìrúbọ 3 ni mo ṣe, ni mo bá wọn ṣe. Amẹ́ríkà tí mo lọ, ìrúbọ 4 ni mo bá wọn ṣe. Níbí, bí gbogbo ibi tí Sẹ̀lẹ̀ wà káàkiri láti ṣe ìrúbọ ní ọdọọdún. Ṣùgbọ́n wọ́n wá yí padà, wọ́n modernize ẹ̀ sí ti òyìnbó. Wọ́n ní harvest of Thanksgiving. If it is harvest of Thanksgiving, gbogbo nǹkan tẹ̀ lóyún kọ́lẹ̀ máa lò ń bẹ̀. Pápá Ọ̀ṣọ́pà tí Olúwa fi ẹ̀sìn yìí gan rán, tó fi ìjọ yìí rán. Ohun tí Olúwa sọ fún pé ká máa ṣe gbogbo ẹ̀ láti yí padà nítorí kíni? Nítorí àmọ̀jù, ojú kòkòrò, olè, tẹ̀mbẹ̀lẹ̀kun. Bá mi, mo máa sọ̀rọ̀ yín lọ. Láti kí lẹ́yìn sí nǹkan tẹ́ sọ yìí wa. Téèyàn bá mú owó ẹ̀ tó fi ra ìmọ́lẹ̀, wọ́n pè lábẹ́là, tó dé pọ̀, tó sun lórí àpáta, ó ti ṣẹbọ. Torí pé ó ti ní ẹrú bọ, owó ara ẹ̀ ló mú, ó mu, ó fi rà, wọ́n dẹ̀ jó torí àpáta ẹ̀. Ó fi rí bọ ni. Ó ti rẹ̀ mí padà torí pé ó ní iṣẹ́, ó ti sọ fún pé báyìí ló máa ṣe ṣe, tó bá ti ṣe bẹ́ẹ̀ nǹkan, ó ti fi owó yẹn, ó ti yànda ẹ̀, owó ẹ̀ ló fi rà á, ó rà á, ó ti fi ṣe tutù. Nǹkan tó ń jẹ́ ẹbọ wọn ò mọ̀. Ṣé rí ẹbọ oríṣiríṣi ló wà nínú Bíbélì. Ẹbọ tó jẹ́ ẹbọ àánú wà. Bẹ́ẹ̀ni. Ẹbọ tó jẹ́ ẹbọ ẹ̀mí wà. Bẹ́ẹ̀ni. Èèyàn máa fi ara ẹ̀ fún Ọlọ́run ní ẹbọ àyè wà. Bẹ́ẹ̀ni, ẹbọ àyè lè mí. Láyè báyìí, ẹbọ lè ni mo dẹ̀ fira mi ṣèrúbọ fún Olódùmarè. Ẹbọ àyè ó ti wà bẹ́ẹ̀. Tó túmọ̀ sí pé nǹkan tí Bíbélì tẹ̀ ń sọ, ó yẹ kó lè yí wa dáadáa. Torí kò yí lọ́pọ̀lọpọ̀. Tí wọ́n bá ti wà nínú ìjọ gẹ́gẹ́ bá àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, wọ́n máa wò pé ṣé ìwọ ti tó tun àbí ìwọ ti tó tun. Ẹni tó bá ti tó tun, tó ti lè yànda ara ẹ̀ pátápátá, òun ni ó máa wà gedegbe. Ẹni tó jẹ́ pé ẹni tí ẹ̀jẹ̀ Jésù Kristi máa ṣiṣẹ́ fún tó ní ìgbà tí rúbọ mọ́, ó ní lẹ́wù tó jẹ́ nínú ìjọ o. Wọn ò gbà pé gbogbo ìjọ ni wọ́n ti tó tun pé wọ́n ti jẹ́ ara Kristi. Tó jẹ́ pé àwọn kan á ṣe àbápín ara, àwọn kan lè ṣe. Two type ni. Ẹni tó bá tí tó dára ẹ̀ lójú, wọ́n á dẹ̀ máa kà wọ́n tó bá dára ẹ̀ lójú kò ṣe alábàápín, wọ́n tó bá tí dára ẹ̀ lójú ìyẹn ò ní kó má wọ̀jọba Ọlọ́run. Ẹni tó bá jí dára ẹ̀ lójú ó máa ṣe alábàápín yẹn. Ẹni tó bá tí dára lójú ìyẹn ò ní kó má wọ̀jọba Ọlọ́run. Àwọn tó dára wọn lójú ẹ̀ ń ẹbọ ẹ̀ ṣiṣẹ́ fún. Bẹ́ẹ̀ni. Òun ló ṣiṣẹ́ fún. Ní Ísírẹ́lì ń sìn, ẹbọ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pé Jésù dé, wọ́n sì ń ṣe. Torí pé wọn ò tí ì
fi bẹ́ẹ̀ fi tara gbogbo Ísírẹ́lì kan ló gbà pé Jésù ti dé wọ́n ti ṣe tuntun yẹn lọ tó bẹ̀ gbàtọ́ dẹ̀ sọ pé òkè wọ́n ti ṣe Jésù ti dé wọ́n ti ṣe májẹ̀mú tuntun àwọn tó nígbàgbọ́ nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n lè tẹ̀lé wọ́n dẹ̀ ń tẹ̀lé tó bá tí ì lè tẹ̀lé ìyẹn ò ní kó máa wọ̀jọba lọ Bíbélì ló sọ bẹ́ẹ̀ kì í ṣe pé bí dandan pé o gbọ́dọ̀ ṣe nǹkan tágbára ọba gbé little by little wàá máa change wàá máa ìgbàgbọ́ máa ń lágbára sí ni ọ̀sẹ̀ Bíbélì sọ nìyẹn ìgbàgbọ́ kálukú ìgbàgbọ́ kéré síra wọn ìgbàgbọ́ tóbi jura wọn lọ ìgbàgbọ́ ẹ tó kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò jọra wọn kò wà bákan náà. wọ́n á ní sàárà ni ìtọ́gìmọ̀ tó bá ti jẹ́ sàárà ẹbọ ni ètùtù. ẹbọ ni tó fi túmọ̀ sí pé tó bá máa jẹ́ pé ẹni tí Jésù Kristi máa gbogbo àwọn tó wà ń sìn ní nǹkan lè fẹ́ sọ púpọ̀ tí n bá ní kí n sọ mọ̀dà pé bẹ́ẹ̀ àyàn lòdì sí wọn kó lòdì gbogbo àwọn tó yìí sọ fún àwọn jẹ́ Kristian nísìn tọ́wọ̀n bá ṣe ètùtù tọ́wọ̀n ṣe ẹbọ wọn ò tí ì tó tun gẹ́gẹ́ bí Kristian tó bọ̀ lọ. èdìdì lọ̀rọ̀ yìí. wọn ò tó tun gẹ́gẹ́ bí Kristian tó bọ̀ lọ ṣe tutù ṣé wọ́n máa rò pé bẹ́ẹ̀ àwọn ti tó tun ni. mo máa ń sọ mo ní ìyálà ìyá ògèdè ìyálà ìyá ọ̀fọ̀ mo ló wà nínú Bíbélì tó bá pàdé àwọn ọ̀rọ̀ tó wà tó gbọ́dọ̀ pè nígbà tí ọ̀sán bá gan rí. bẹ́ẹ̀ni. èmi náà kọ́ mi ò mọ̀ àánú ni mo rí gbà ṣùgbọ́n tó bá sọ fún àwọn èèyàn mi wọ́n ń pè mí lẹ́lẹ́bọ wọ́n lé mi ìyá Ọlọ́ṣun ìyá Ọlọ́bàtálá Olúwẹ̀rí Màgbóòjò Prophetess Fella mo ní gbogbo nǹkan tẹ́ pè mí yẹn pátápátá tí mo bá ti bọ́ lọ́rùn lé. kì í ṣe gbogbo àwọn tó jẹ́ sọ fún àwọn Christian ni wọ́n tó tun láti má ṣe ẹbọ. bàbá ní ká tẹnubọ̀ yẹn ìyẹn tó lọ fà ṣùgbọ́n wọn tá a fẹ́ ká mọ̀ nísìnyí ni pé nínú ìwé mímọ́ Olódùmarè yẹn lọ́wọ́ kò ní kẹ́ lọ ṣe ẹbọ. tó o bá fẹ́ lọ ṣe ẹbọ èèyàn tó bá sọ́dọ̀ babaláwo tó bá lọ dá ifá ń bẹ̀ òun náà lè ṣe ló sọ pé ó fẹ́ ṣe bàbá òṣèbọ. ìwé mímọ́ yẹn èèyàn máa ní lọ́wọ́ béèyàn ṣe ń gbégbé sáyé ẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bíi pé kírísítẹ́nì ni ẹ́ àbí mùsùlùmí ni ẹ́ tó ti ka bíbélì tó ti ka Kùránì wàá máa ka ìwé mímọ́ yẹn wàá fi lè mọ orísun ẹ̀ àá lè so gbogbo ìran ọmọ Yorùbá papọ̀ ní ìṣọ̀kan kò lè sí tó bẹ́yà pé ẹnìkan ọmọ ìyá mi nẹ́ẹ̀sì ẹnìkan sísá àbọ̀dà mi lélẹ̀ àjọ mọ́ra wa ìwé yẹn ló máa so wá pọ̀ ṣọ̀kan kárí ayé tó bá ti so wá pọ̀ ṣọ̀kan kárí ayé bàjẹ́ pọ̀ Ọlọ́run la pè kì í ṣàwa la kọ́ Ọlọ́run fúnra ẹ̀ ló kọ́ so ẹ̀yàn wá rí tẹ́ bá ti níwèé yẹn lọ́wọ́ lẹ́ máa rí pé Ọlọ́run fúnra ẹ̀ ló kọ́ ẹ máa mọ rírì nǹkan tí àwa ní gẹ́gẹ́ bí Yorùbá tàbá mọ rírì nǹkan tá a ní gẹ́gẹ́ bí Yorùbá tí agbégẹ̀gẹ̀ tàgbé lárugẹ àwọn Áfíríkà wọ́n á fi wá yan bọ̀gàn wọ́n á ti gbúbọ̀ pé tó ìwé mímọ́ ti di mẹ́ta tó bá jẹ́ pé àwa ìran Yorùbá bá lè ṣe nǹkan tí mo ní ká ṣe yìí tí ìwé mímọ́ bá di mẹ́ta àwọn òyìnbó gan wọ́n á gbé ìgbésẹ̀ pé wọ́n fẹ́ jà. èyí tó yẹ ká fi parapọ̀ ká mú ìwé yìí ní òkúnkúndùn kó jáde fún gbogbo wa kí gbogbo wa ní lọ́wọ́ ká máa kà á kó yé wa òun ni wọ́n ń pariwo Yorùbá nation tí wọ́n ń fẹ̀mí wọ́n wèsì ẹ̀mí dáhùn. ẹgbẹ́ ẹ̀tọ́. àṣẹ bàbá mi. ẹgbẹ́ ẹ̀tọ́ ṣe rí Yorùbá nation yẹn tó ń pariwo yẹn kò ṣiṣẹ́ kì í ṣe ọwọ́ Nàìjíríà láti fẹ́ gbòmìnira Áfíríkà ò tí ì gbòmìnira. ó dìgbà tí gbogbo Áfíríkà bá gbòmìnira kúrò lọ́wọ́ òyìnbó. òyìnbó kò sí orílẹ̀-èdè tó ti gbòmìnira kúrò lọ́wọ́ òyìnbó Nàìjíríà ọwọ́ òyìnbó ló ṣe wà gbogbo Áfíríkà ọwọ́ òyìnbó la ṣe wà. òmìnira ta fẹ́ gbà ọwọ́ òyìnbó la ti fẹ́ gbà a ò bára wa jà bí a ò kò sẹ́ni kankan tó wà lábẹ́ nìkan ọ̀ lè fọ́ọ̀sì ẹ ó kè é sìn ìbàtẹ́ lọ́n kígbe Yorùbá nation ìjọba ilé tó ń ṣàkóso lọ́n sìn ta ló fẹ́ bá a sọ pé nǹkan báyìí la fẹ́ kò sí mọ́ torí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe Yorùbá nation wọ́n ń ṣe àwọn tó ń ṣe Igbo nation wọ́n ń ṣe gbogbo àwọn tó yẹ kán sọ̀rọ̀ ẹ̀ pé Yorùbá nation tẹ́ ẹ̀ pariwo yìí ọ̀nà tẹ́ máa gbé gbà kan èpè náà ń ṣe èpè agbọ́nrín wọn kẹ̀dẹ̀rẹ́ kò lè ràn lọ́dẹ̀ tèmi. àjọ bẹ̀rẹ̀ mo ṣe prógráàmù fún nígbà tí mo sún ìka kàtà bá mi pàdé tá a ṣàlàyé ọ̀rọ̀ fún mi mo fà sí
ẹ pẹ́ fún mi. ṣe mo fast tó bá jẹ́ pé. mo ní nǹkan kan ṣì wà lọ́nà tí mi ti mọ̀ pé a máa pàdé rárá tó jẹ́ pé nǹkan kan ṣì wà tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí gbogbo nǹkan tá à ń ṣe yìí tí gbogbo wọn pariwo fún yìí kó tó mo ṣe program rẹpẹtẹ lórí Yorùbá Nation tá a bẹ̀rẹ̀ sí ní pariwo tá à ń ṣe kí n bá sì bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí èmi yẹn bẹ̀rẹ̀ sí ní kàn sí mi ṣé wọn ò ní sọ pé mi ni màdàrú báyìí mo fa sí mo yẹ sẹ́gbẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé mo ti di ọ̀tá Yorùbá Nation wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé ìgbọ̀nrí ò lè ran ọlọ́jẹ́ nítorí pé tèmi gbé lọ́wọ́ ó ju nǹkan tẹ̀yìn gbé lọ́wọ́ lọ. Àpapín owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò lè jẹ́ kí etí wọn kó là sọ̀rọ̀ bàbá mi. Yorùbá Nation ló fi à ń jẹ wá yìí Yorùbá Nation Igbo Nation òun ló fi à ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn Haúsá náà ti wá dìde sí i táwọn náà ti fẹ́ lọ. Ṣẹ́rí pé lásìgbò ti dé Haúsá náà sọ pé àwọn náà ti fẹ́ lọ àwọn náà fẹ́ pín. Haúsá bá lọ Haúsá lẹ́ni tó máa ṣe rákàdédè fún. Tí Yíbò bá lọ Yíbò rẹ́ni tó máa ṣe rákàdédè fún. Nígbà tí Yorùbá tó yẹ pé gbogbo wa la lápá la níyẹn lápá gbogbo wa la fẹ́ jọ̀gá ta ló fẹ́ jọ̀gá wa. Wọ́n jẹ́ kó ọmọ para wọn tán wọ́n á fẹ́ para wọn tán pápátá. Ṣé rí Yorùbá Nation tó ń ṣe òun ló fi à ń jẹ wá ọmọdé tí mo sọ bẹ́ẹ̀ òun ló fi à ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé látìgbà tí ìjọba ti ń ṣèjọba láyé ìjọba lè sọ pé ó fẹ́ ṣe nǹkan kan gẹ́gẹ́ bí ìlànà tó jẹ́ pé wọ́n rí kó máa tẹ́ wa lọ́rùn wọ́n fẹ́ kó dáa fún wa náà ni àwọn ìjọba ẹ̀mí wà ọ̀nà tó fẹ́ gbé gbà kó lè dáná ọ̀nà torí ẹ̀ gbé pàtó bá ti gbé gbà àwọn èèyàn tó bá rí pé ọ̀nà yẹn ó máa ní èèyàn lára wọ́n máa dìde wọ́n máa sọ pé àwọn ògbà tó bá lè rí pé ẹnu àwọn èèyàn ti pọ̀ pé àwọn ògbà wọ́n á yá yí padà wọ́n lè sọ pé epo wọ́n gbé sí iye báyìí o táwọn èèyàn bá ti pariwo pé kí ó máa pọ̀ wọ́n á dínkù. Àgbà tó ti ṣe Yorùbá Nation yìí tó ti ṣe Yorùbá Nation yìí tó ti ṣe Igbo Nation yìí kò tí ì sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ yẹn ṣe. Tó bá ti gbówó sówó epo báyìí wọ́n máa ṣèjọba wọn lọ ni kò sẹ́ni kankan tó lè bá ìjọba gba ìmọ̀ràn mọ́ gbogbo àwọn tó bá jọba ń gbà mọ̀ràn tó ń dìde tó ń sọ wípé ìjọba má ṣe báyìí jẹ́ ká ṣe báyìí gbogbo wọn ti lọ ṣe Yorùbá Nation wọ́n gbà pé àwọn ọ̀dẹ̀ sí Nàìjíríà ìgbà tẹ́lẹ̀ sí Nàìjíríà mọ̀ ẹ sọ kí Nàìjíríà ìyàkẹ́ àwakẹ́ àti ìgbà ní Nàìjíríà ẹ sọ pé ẹ̀ sí Nàìjíríà mọ̀ ẹ fẹ́ kí yàmá ẹ fẹ́ ṣe kankan nípa Nàìjíríà kò sí ìmọ̀ tẹ́fẹ́ fún ìjọba kò sí ìgbésẹ̀ kan tẹ́fẹ́ gbé láti fi ti Nàìjíríà lẹ́yìn òun ló fi à ń jẹ wá. Bàbá mi tàbá ti gbọ́ sọ̀rọ̀ báyìí inú mi a máa a lè sọ̀rọ̀ wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti ìbẹ̀rẹ̀ ara mi. Ẹ ṣe bàbá mi. Ní àkótọ́ ẹ̀ ìdòdúmọ̀dọ̀ Olódùmarè yẹn òun ni ó máa fún wa ní òmìnira tòótọ́ òyìnbó la fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ òyìnbó la fẹ́ gba òmìnira lọ́wọ́ ẹ̀ kì í ṣe àwọn Nàìjíríà ló ń ṣe wá gbogbo Áfíríkà pàápàá ni ò sí ní òmìnira ìdòdúmọ̀dọ̀ Olódùmarè òun ni ó máa gba òmìnira fún wa ìṣọ̀kan gbogbo àwọn ọmọ Yorùbá tàbá ti wà níṣọ̀kan kárí ayé ó parí òmìnira ti dé ìwé mímọ́ ẹ̀kẹ́ ni kan ló lè ṣe tàbá tí ìwé mímọ́ ẹ̀kẹ́ tàbá tí ìkà a ò ní mọ̀ ẹ ṣe tàbá ní lọ́wọ́ tàbá kà nǹkan táwọn ká yé wa. Ẹ ṣe bàbá mi mo dúpẹ́ apá kẹta ètò wa a tún máa tẹ̀síwájú torí ohun tí odù gbé dání ó kẹ̀kẹ́ ó kẹ̀yìn ìdí odù yìí gangan ní gbogbo ẹ tí yànnàná lóníkálùkù tí mú tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe bàbá mi ìmọ̀ yín á túmọ̀ máa lé sí ọpọlọ yóò ní jọba ẹ ní fi gbogbo ohun tẹ́ ẹ ní ẹ ní fi ráre lórí iṣẹ́ Elédùmarè yìí èmi náà ní fi ráre gbogbo wa pátápátá tá a nígbàgbọ́ wípé ọ̀rọ̀ Elédùmarè ó ṣe kókó ju ìjà ẹ̀sìn lọ. Bẹ́ẹ̀ni. Torí èmi ò rí ní ẹ̀sìn ó ti di ẹ̀sìn. Ó ti di ẹ̀sìn. Ó dìgbà tí gbogbo wa bá ronú papọ̀ tá a bá rí pé kájà ẹ borí social media yan èébú ni. Èébú ni èpè ni. Tọ́ èyí tó kù ó tún di ní kò pẹ́ ó tún di ọjọ́ àbámẹ́ta ní aago 3
ẹ rí i pé nǹkan ńlá ni ọjọ́ àbámẹ́ta láago mẹ́ta àdúpẹ́ ogun àtọ̀yí bàbá mi àṣẹ. Ẹ fún wa ní àdúrà ráńpẹ́ ìwúre ráńpẹ́ láti fi kásẹ̀ ètò tèmi kó má bàa pọ̀ jù fún àwọn tó bá fẹ́ tún wò torí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. Yèyé wa ọlọ́mọ yọyọ. Ẹ ṣé bàbá. Ọlọ́mọ yọyọ ni yín. Ẹ ṣé. Ọlọ́mọ rẹpẹtẹ, ọlọ́mọ plenty. Ẹ ṣé. Orúkọ yín ìwúre ni orúkọ yín. Ìwúre. Ìwúre lórúkọ yín, ayé wà lẹ́yìn yín. Dúpẹ́. Tẹ bá sọ pé tọ́ bá ń pèèyàn ní ọlọ́mọ yọyọ, ìrètí mọ́. Àṣẹ. Téèyàn bá jẹ́ ọlọ́mọ yọyọ tẹ́ ẹ̀ ń pè tọ́ ń pè yín tẹ́ ẹ̀ ń dáhùn ṣe bọ́ ọlọ́mọ yọyọ ni yín. Bẹ́ẹ̀ni. Yèyé wa ẹ̀yin ni yèyé ọlọ́mọ yọyọ ẹ̀yin ni oní gbogbo ọmọ ẹ̀yin ni abiyẹmọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àdìjábọ̀ lẹ́yìn àdìjábọ̀ lẹ́yìn ẹ̀ fi ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyẹmọ ẹ̀ fi kàn wá kalẹ̀ ẹ̀yin ni kẹ́ni ìran Yorùbá ọ̀rọ̀ àwọn yèyé ọlọ́mọ yọyọ la nílò yèyé ọlọ́mọ yọyọ la nílò ẹ tó bá sọ fún òun yèyé ọlọ́mọ yọyọ ó nítumọ̀ gbogbo èèyàn kan ló lè sọ pé àwọn fẹ́ jẹ́ orúkọ yẹn ẹ̀ẹ̀kan dédé ń jẹ Ọlọ́run ló yàn yín orúkọ yín ó ní ọ̀rìn ó wúwo ó ní kiri tí bá lo ọ̀rìn yẹn pé ó tẹ̀wọ̀n orúkọ yín ó tẹ̀wọ̀n ju bẹ́ẹ̀ ń ṣe rò lọ. Kábíyèsí. lẹ́yìn ìyẹn ọmọlọ́mọ yọ̀ọ́ tẹ̀ ń jẹ́ yẹn. Àtàkì gbọ́mọ lẹ́yìn ẹkùn àlìjábọ̀ lẹ́yìn yìí o ayé ò lè padà lẹ́yìn yìí ẹ kó wa jẹ̀pẹ́ ẹ máa kó wa jẹ̀pẹ́ àwọn ọmọ yín ẹ kó wa jẹ̀pẹ́ ẹ kó ran Yorùbá jẹ̀pẹ́ ẹ kó wa dé ilẹ̀ ìlérí torí pé èmi kọ́ ni mo fún yín ní ọlọ́mọ yọyọ mo bá yín tí ẹ̀ ń jẹ́ ọlọ́mọ yọyọ ni Ọlọ́run ló fi ń ṣe ọlọ́mọ yọyọ àwọn èèyàn tí lè má mọ̀ tó mọ̀ ẹ̀ ń sìn bàtà bá ti kó ran Yorùbá dé ilẹ̀ ìlérí tán orúkọ yín yẹn á ṣẹ̀ṣẹ̀ wà lé téńté wọ́n á ṣẹ̀ mọ bó ṣe wúwo tó. ṣe rí iṣẹ́ tọ́lọ́run gbé lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bọ́ ọlọ́mọ yọyọ yẹn ẹ̀ ṣe láṣẹ yanjú ẹ̀ ṣe láṣẹ ẹ̀ ṣe láṣẹ jálẹ̀ tó bá dọjọ́ iwájú báyìí wọ́n á máa sọ pé àmọ̀ pé ọlọ́mọ yọyọ tí wọ́n ń sọ àmọ̀ pé bó ṣe rí rèé àṣẹ ọlọ́mọ yọyọ àṣẹ ìran Yorùbá ló ń fẹ́ kó kúrò lóko ẹrú àṣẹ ọlọ́mọ yọyọ tá a fojú ń wò tí ò jọ wá lójú yẹn àṣẹ ó tẹ̀ wúwo tó yìí àṣẹ ó tẹ̀ wúwo tó yìí ẹ̀ kó wa dé ilẹ̀ ìlérí àlìjábọ̀ lẹ́yìn. àlè wá yín tì. a máa rí láàyè jó àìríyọ̀ ni torí pé àìríyọ̀ náà lọ́rọ̀ bọ̀ tuntun inú wa máa dùn torí pé kò sẹ́ńtà máa yọ̀ mọ́ ju ọlọ́mọ yọyọ náà lọ ẹni tó bá jẹ́ ọlọ́mọ yọyọ náà máa yọ̀ mọ́ àwọn máa yọ̀ mọ́ yín ni ẹni ọlọ́mọ yọyọ ni yín orúkọ yín abáyé kalẹ̀ ayé ò ní yí orúkọ yín padà síbi ayé máa gbọ́ orúkọ yín báyìí wọ́n máa gbọ́ sí rí ni orúkọ tẹ̀ ń jẹ́ yẹn á ròyìn torí pé orúkọ ọmọ ní máa ń ro ọmọ orúkọ yín yẹn á ròyìn ẹ̀ẹ́dẹ̀ ṣe iṣẹ́ ọlọ́mọ yọyọ yẹn ẹ̀ ṣe fúnra Yorùbá ẹ̀ kó adélẹ̀ ìlérí yẹn gbogbo ojú tó ń wò yín tó ń wò wá báyìí kò ní fọ́ o etí tó ń gbọ́ wa kò ní fọ́ ẹ̀ máa wò wá àwọn ẹ̀dẹ̀ máa wò àwọn ẹ̀dẹ̀ máa sọ ẹ̀dẹ̀ máa gbọ́ àlè wà ní kankan nínú wa tó bá tásìkò tó jẹ́ pé a fẹ́ di òmìnira a fẹ́ gba òmìnira tó tọ́ yẹn torí à ń kígbe òmìnira ṣùgbọ́n àwọn ọmọ tó mọ̀ nǹkan tá à ń sọ yìí òun ni òmìnira kò sí ń bò tàbá bẹ̀rẹ̀ sí ń sọ lórí máa yé gbogbo wa tómìnira bá máa dà sí tómìnira ọbẹ̀ ìgbà bá máa jiná àlè sẹ́nikẹ́ni wá sí àwájú gbogbo wa máa gbòmìnira ayé ìdùnnú tó jẹ́ tòótọ́ tó kìí ṣe ní ìlú láṣẹ olódùmarè àfi tìtì ìbéèrè báyìí ní ọkọ̀ àwọn máa èbúté lọ́kọ̀ àwọn máa gúnlẹ̀ sí àlè tọ́lẹ̀ lè fi láṣẹ olódùmarè ní ọlágbogbo bàbá aláwa ló máa lò rè. Ẹ ṣé bàbá mi àṣẹ ti Èdùmàrè ẹ ṣé bàbá mi
mo dúpẹ́. Gbogbo ẹ̀yin ènìyàn mi pátápátá, bàbá mi nìyẹn Ifálàbàkí. Ká bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa báyìí, ọ̀rọ̀ máa ń ta nínú mi ni, a máa ta ní àwọn náà máa ta sí mi náà máa ta padà. Nǹkan tá à ń fẹ́ náà nìyẹn. Gbogbo wa pátápátá la máa délẹ̀ lérí. A máa bọ́ kúrò lóko ẹrú. Oko ẹrú tá a ṣì wà yìí, gbogbo ariwo Yorùbá nation tẹ́ ń pa yìí. Ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ pé àjọ bẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n gbà ta ní kí n fá sí, mo dédé fi odidi program sílẹ̀ ni. Mo dédé ṣí program platform pé màmá ṣe Yorùbá nation. All of a sudden, wọ́n ní kí n tẹ̀ sẹ́gbẹ́ kan, mo tẹ̀ sẹ́gbẹ́ kan. Gbogbo nǹkan tí mò ń sọ láti ìgbà yẹn, gbogbo yín lẹ̀ ń bínú. Ẹ máa ṣépè. Ẹ pè mí ní ọ̀tá ọmọ Yorùbá. Èmi gan fúnra mi tí mò ń sọ̀rọ̀ kò yé mi. Ẹ jẹ́ kí n sọ fún mi. Kò yé mi. Ìrìn àjò ayé mi kò yé mi. Olódùmarè nìkan ló yé. Ló yé bẹ́ẹ̀ ni. Olódùmarè ọmọ yín bọ̀. ló yé. Àwọn ọmọ yín ń bọ̀. Àwọn ọmọ yín ń bọ̀. Àṣẹ. Gbogbo àwọn ọmọ yín pátá ń bọ̀. Ní mílíọ̀nù gbogbo ọmọ Yorùbá pátá wọ́n ń bọ̀. Ayé wọn, ayé gbogbo wa. Ó ti yé èmi o. Ọ̀rọ̀ yín ó ti yé èmi. Ó dẹ̀ ti yé Olódùmarè. Á túbọ̀ yé gbogbo wa. Ẹ kọ́ balẹ̀. Ẹ ṣé bàbá mi. Gbogbo ẹ̀kọ́ balẹ̀ pásítọ̀ tán. Bẹ́ẹ̀ni. Èyí tó kù, ó tún di ní kòpẹ́kòpẹ́. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádé ṣe. Ewu sì ni mí, àkọ́dákọ́ láti ṣẹ̀dẹ̀ Ọlọ́fínmúlé. Èmi lọmọ orúkọ ọpẹ ẹgbẹ̀rún àjẹ́. Dùgbùdùgbù là á lùlò tòpòròtòpòrò lọ́wọ́ bóun ò ṣe ní ayé òní ṣe tí ọ̀sán mi èmi àti yí bàbá mi. Ire o. Àṣẹ. Ire kàǹkà. Ire kàbìtì. Ó dìgbà kan náà.